ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòye, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Bí mo ṣe ṣe lẹ́ǹkan tí mo yọwọ́ mi tí mo yẹsẹ̀ mi tí mo wọnú ilé lórí ọ̀rọ̀ TaniỌlọhun tí mo ní mi ò ní dá sí mọ́, ẹ̀mí inú mi ò gbà, ẹ̀mí inú mi ò gbà, gẹ́gẹ́ bí abiyamọ ara mi ò gbà. Ṣé ni mò ń gbóhùn yẹn pé tó bá jọmọ ẹni ṣé wàá filẹ̀, ṣé wàá lò ṣe mọ́. Ẹ̀mí inú mi ò gbà. Tá bá ní pé ká fi ọ̀dẹ́lẹ̀ kó ṣòkú yẹ bó ṣe kú, ó lè sùn jẹ. Èmi ò ní filẹ̀, mi ní jẹ́ kẹ́ bá yé ọmọ yẹn jẹ́. Agbára mi ò, ẹ má dáwó fún anybody. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Ẹ má dáwó fún anybody. Àwọn bàbá yẹn lágbára Ọlọ́run máa kó sínú wọn. TaniỌlọhun á jáde, wọ́n á filẹ̀ láṣẹ Olódùmarè. Gbogbo èròǹgbà nú yín kó pẹ́ síbẹ̀ kẹ́ lè máa fi cash out. Ẹ má dáwó fún anybody. Tí TaniỌlọhun bá dé tó àwọn èèyàn á help ẹ, á fi àkáǹtì tiẹ̀ sílẹ̀. Àwọn èèyàn á help ẹ directly. Ẹ̀mí mi ò gbé bí mo ṣe ní mi ò fọwọ́ sí mọ́. Agbára mi ò gbé, ẹ̀mí mi ò gbé, mo sùn mo wà restless, gbogbo nǹkan ló ń ṣe mí. Ẹ rò pé TaniỌlọhun máa wà ńbẹ̀, kò lè wà ńbẹ̀ láìláì. Ẹ má dáwọ́ fún anybody. Àwọn bàbá yẹn lágbára Ọlọ́run, ẹ rò pé àwọn bàbá yẹn máa filẹ̀ bẹ́ẹ̀, wọn ò lè filẹ̀ bẹ́ẹ̀. Bí ènìyàn kan lọ́lọ́run rí. Ẹgbá kan ti síta ẹ̀ ń gbowó, ẹ wá nà ń pópó, ẹ ń sọ oríṣiríṣi kó ba lè máa bàjẹ́ sí kẹ́ lè máa fi cash out. Bọ́ta in max kẹ́ni nǹkan báyìí o. Ṣé yìí náà ráwọn fídíò tí wọ́n ń sọ ni? Tí wọ́n bá bú ẹ̀yin, tẹ́yin ò bá sọ̀rọ̀, kò mí pé tó bá bú ẹlòmíì kò ní sọ̀rọ̀. Tó bá defame ẹ̀yin, tẹ́ ní evidence tẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Irú èmi sìn, mo bọ́ síta mo sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò lọ ságàn ọlọ́pàá. Mi ò lọ sí police bí mo ṣe fẹ́ ṣe tèmi nìyẹn. Tẹ́lòmíì bá dẹ̀ sọ pé òun ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ má máa fi ti yín sọ pé gbà tó ṣe báyìí fẹ́mi náà kò kàn wọ́n. Ẹ̀yin tẹ́yin náà bá ní evidence, ẹ̀yin náà lọ sí court of law. Àwọn decide láti lọ fún court of law. Tí ò bá ṣe àwọn nǹkan tèmi rí, èmi ò ní máa sọ̀rọ̀ báyìí. Àwọn shows kan ó ti ṣe tó ti wà ńlẹ̀. Ẹ̀yin náà ẹ tún wo àwọn voice note tẹ́ tún send káàkiri. Ẹ fún wọn ní more evidence against you. Ẹ dẹ̀ wá lé like TaniỌlọhun, like owó lẹ fẹ́ fi gbà, ẹ fẹ́ fi cash out ní ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ ti gbà account síta. Ẹ fẹ́ fi gbowó ni, nítọ́ ẹ bá fẹ́ fi gbowó by now. Ó yẹ kẹ́ ti bọ́ síta ẹ̀ mask ẹni ẹ bá fi TaniỌlọhun lẹ̀ o. Àwa ìkọ̀kọ̀ náà ni wá o, àti mùsùlùmí àti kristẹni àti ìṣẹ̀ṣe Ọlọ́run ọba kan náà là ń ké pè. Àwa náà lọ́lọ́run mi, àmọ́ ẹ bá wa níbi tó dé yẹ̀yìn bàbá wa tẹni TaniỌlọhun ó sọ̀rọ̀ sí, ẹ bá wa filẹ̀ ọmọ yín náà ni kò síbi tẹ́ máa ti wá sí. Ó yẹ kẹ́ ti ṣe bẹ́ẹ̀. Ní lọ gbá káǹtì síta kẹ́ni kó máa dáwó. Ẹ rò pé ó máa pẹ́ bẹ́ẹ̀. Sọ̀rọ̀ ìtùnú, ń sọ̀rọ̀ ìjà tó máa bí wọn nínú sí. So that wọ́n á lè retain ẹ̀ ń bẹ̀ yẹn á lè rówó gbà láyé kò ṣe lórí cyberspace. Anybody tí TaniỌlọhun bá dé tó bá nídìí owó, àwọn èèyàn á dáwó fún. Orí platform yìí náà ni máa ti ní máa fàkáǹtẹ̀ sílẹ̀, àwọn èèyàn á dáwó fún. Ṣe rí àkáǹtì wèrè tẹ́ gbé síta yẹn kọ́ bọ̀ ọ̀dẹ̀ olórí burúkú àwọn èèyàn ló máa fowó sí. Ẹ lọ ṣe peace. Bàbá Adépọ̀jù Akadip ẹ wò torí Ọlọ́run kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Bàbá Òkúgbagídí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin àwọn ọmọ abẹ́ wọn, àwọn bàbá yìí mo mọ̀ pé ó ti sú wọn gan. Mo mọ̀ pé wọn ò ní ran ọmọ wọn dé ego, ó ti sú wọn. Ẹ̀yin abẹ́ wọn ẹ jèbùrẹ́ nítorí Ọlọ́run. Ẹ má ti torí àwọn nǹkan táwọn èèyàn ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ yìí, wọn ò nífẹ̀ẹ́ bọ̀bọ́ yìí, wọn ò láìkí ẹ̀. Ẹnu ni kò ṣe gbogbo wọn o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ dénú. Irọ́ ló bá dé, wọ́n fẹ́ tì pa, wọ́n fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni. Ẹ̀rí pọ́ ti gbá àkáǹtì síta, wọ́n fẹ́ máa gbowó. Bọ̀ mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Mo fi gbogbo abiyamọ ayé bẹ̀ yín. Mo fi ọba tẹ́ máa jíyìn fún ní ọjọ́ kẹyìn, mo fi bẹ̀ yín.
ẹ má ro gbogbo nǹkan anything tí anybody bá ń sọ ẹ ṣá má ro èmi ẹ má ro gbogbo nǹkan ẹ má mọ̀ wípé èèrà ò fẹ́ pòròpórò dẹnu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ rí pé wọ́n ti fẹ́ fi máa gbowó ẹ má jẹ́ kí ẹ mọ̀ wọn kó ṣẹ ẹ má jọ rí owó yẹn gbà kó tó fi bọ̀bọ́ yẹn lẹ̀ torí kì í ṣe àkáǹtì bọ̀bọ́ yẹn náà gbé lẹ̀ ẹ má jọ rí owó yẹn gbà kó tó fi bọ̀bọ́ yẹn lẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yín mo fi ọba tẹ́ máa jíyìn fún ní ọjọ́ kẹyìn mo fi bẹ̀yín mo fi ọba tó ní ilé ayé tó lókè tó lílẹ̀ mo fi bẹ̀yín ẹ bá mi fi bọ̀bọ́ yìí lẹ̀ òun ló wà níbi tí ara ti ní òun ló wà nínú ìnira yìí kò sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ gbogbo àwọn tó ń send voice note yóò sí ń bẹ wọ́n fẹnu yẹran sọ́bẹ̀ ni wọ́n lè ṣe léyìí wọn lọ sí Ìlọrin kan lọ yọ́lẹ̀ òun ló wà níbi tó wà ẹ bá mi filẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ èyí tó yẹ kẹ́ face fact wọn ti torí pé ó ya Quran àbó bú Islam mu kẹ́ gbọ́ lẹ́yìn tó ń gọ́ bá dé wá sọ fún yín wọn ti torí pé èyí tó yẹ kẹ́ ṣe ẹ̀ ṣe ẹ̀kọ́ hide sí under kini ẹ̀ face reality tí bá gba nǹkan kan àbí tí bá mọ anybody rí nínú gbogbo àwọn tó wà yìí kí Ọlọ́run kó mú mi kọ́lọ́run kó mú mi kó fìyà jẹ mi bọ̀ mi ò ní rí fact kí n rí òótọ́ lẹ̀ kí n má sọ tí n bá mọ anything àbí mo mọ nǹkan kan Ọlọ́run kó fi ìyàwó ẹ̀ jẹ mi wọn ò mú tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó ya Quran ó sọ̀rọ̀ Islam ó wà nínú nǹkan tí wọ́n fi mú wọ́n bóyá ìyẹn lè ti wà nínú wọn tẹ́lẹ̀ bẹ̀ wọ́n wá sọ dáadáa kán lè rí evidence tó máa fi mú ni wọn ò mú lórí ìyẹn bọ̀ wọ́n sọ dáadáa láti rí evidence tó máa fi mú ṣùgbọ́n wọ́n lè wá kó ìyẹn sábẹ́ bẹ̀ wọ́n sọ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ní Quran kìnnìkan kò sí evidence yẹn evidence àwọn show tó ṣe àwọn bàbá tó bú àwọn ẹnìkan bú wọn ò mú kò mí pé tóun bá bú wọn ò ní mú ẹ máa wà objective in your thinking ẹ máa wà objective nínú nǹkan tẹ́ bá sọ ẹ máa wà objective nínú nǹkan tó bá wà nílẹ̀ before you the fact pé ẹnìkan bú wọn ò mú kò mí pé ẹlòmíì máa get away with it ẹnì tó bú yẹn ó lè dáṣìírí kan wà láàrin wọn ó lè jẹ́ wọ́n mọ̀ wọ́n ó lè jẹ́ family wọn ni ṣé wọ́n jẹ́ family wọn ṣé òun jẹ́ family wọn ṣé òun ní any relationship pẹ̀lú wọn so tó bá decide láti mú ẹnìkan tí wọn mẹ́nìkan ẹ̀yin ẹ fèsì ti yín ẹ má dákún ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ẹ fèsì ti yín ẹ̀yin náà decide láti mú ìgbà tó bú èmi tèmi ò decide láti má lọ police station tó dẹ̀ bọ́ ẹlòmí tẹ́lòmí dẹ̀ decide láti lo ọlọ́pàá èmi yàtọ̀ bí èmi ṣe fẹ́ handle tèmi nìyẹn bàbá mi tó jáde tó wá sọ̀rọ̀ ẹlòmí lè sọ̀rọ̀ kó má tiẹ̀ fún lésì kó má dá lóhùn wọ́n dẹ̀ decide láti bẹ́ èmi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyẹn so báwọn ṣe fẹ́ ṣe tiwọn nìyẹn hello good morning. I really appreciate you, but as in program we always follow you more wisdom. Ọlọ́run ò ní pa ẹni kékeré Ọlọ́run túbọ̀ máa ṣe àlékún àgbọ́yé fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àmín. Ṣó ti yé yín àwọn nǹkan kan shows tó ṣe ó wà nílẹ̀ mo dẹ̀ ń sọ fún yín dẹ̀ ń sọ pé wọ́n ẹ̀bọ́n bú ẹ̀ lálábì kankan tẹ̀bá wọn náà ṣe kíní kan wọn ò ti torí ìyẹn mu wọn ò tiẹ̀ sọ̀rọ̀ yẹn rárá ẹ̀yin tẹ́ wà ń talẹ̀ ń sọ ọ̀rọ̀ yẹn ìyẹn lè wá wà lára nǹkan tó ti wà nínú ẹ̀ fẹ́kọ̀fẹ́kàn. You people are very, very no. Mo wá fẹ́ bèrè kan lọ́wọ́ yín. Wọn ò ti torí Quran mú TaniỌlọhun. Wọn ò jẹ́ ti torí pé ó sọ̀rọ̀ sí Islam mú TaniỌlọhun. Ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún yín. Téèyàn bá pa igún tó jẹ nínú ilé. Kò sẹ́ni tó mọ̀ pé ó jẹ igún. Tó bá wá pa igún ta tó jẹ igún. Àwọn òòṣà lè má dá sẹ̀ríà fún ẹ torí pé wọ́n lè má fẹ́ gba ìsọ lẹ́nu wípé ṣé nítorí pé ó jẹgún náà ṣe pa wọ́n lè wá dákẹ́ dìgbà tó máa tẹ àwọn ọlọ́mọ ẹdìyẹ pa kán ṣẹ̀ṣẹ̀ wá fi igún tó jẹ yẹn kán wá fi yẹ ẹ̀ jẹ bẹ́ẹ̀ ṣé ìwọ lè wá sọ pé torí igún tó jẹ náà ṣe jẹ náà fẹ́ fi yẹ ẹ̀ jẹ irọ́ àwọn ìwọ bí wọ́n bá tiẹ̀ ń sọ gan àwọn á máa sọ fún ẹ pé ọmọ ẹdìyẹ tó tẹ̀ pa tó jẹ́ ọmọ ẹdìyẹ àwọn làwọn fífìyà jẹ
ẹ̀yin lẹ́yìn wá lọ ń sọ mind ẹ̀yin lẹ́ ń sọ atótónu ti yín lọ́ọ̀ ti yín lẹ́yìn kó jọ ibi tó yẹ kẹ́ gbájúmọ́ ẹ̀ gbájúmọ́ ẹ̀ ń kó lọ́ọ̀ ti yín jọ fúnra ara yín ẹ̀ ń ṣèdájọ́ láàrin ara yín ẹ̀ ń jọ́ọ̀jì ara yín láàrin ara yín ibi tó yẹ kẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó wà nílẹ̀ nǹkan tó bá present before court òun ni court máa ṣèdájọ́ lé lórí bẹ́ẹ̀ bá lọ pé lọ́ọ̀yà nínú tó wà lẹ́gbẹ̀ẹ́ Olódùmarè evidence tó bá wà before ẹ̀ ló máa ṣiṣẹ́ lé lórí. Now the question is ṣé evidence wà bí evidence defamation of character ṣó wà àbí kò sí? That is the question. Ṣó wà àbí kò sí? Ẹ̀yin tẹ́ wá ń sọ pé ó ṣe báyìí evidence ti yín bóyá ńgbà tí wọ́n ń bú ẹ̀yin ò ká kún ẹ̀yin ti sọ evidence nù. Àwọn bàbá tẹ̀dẹ̀ ìkejì àwọn ilé ìdẹ̀ sọ wípé àwọn fẹ́ hold ẹ̀ wọ́n ní evidence. Kí ló wá yẹ kẹ́ máa ṣe? Ṣó yẹ kẹ́ tẹ́ bá mọ̀ pé fẹ́ràn ẹni ṣó yẹ kẹ́ gbé àkáǹtì síta kẹ́ máa gbowó torí pé fípò máa kú síbẹ̀ kò ní bọ́ ń bẹ̀ torí pé ti rò pé ó máa pẹ́ gan-an níbẹ̀ lẹ ṣe fẹ́ máa fi gbowó torí pé ẹ bá gbèrò re pé kó lọ kó pẹ́ ń bẹ̀ dáadáa ẹ lè ráyè cash out òun lẹ ṣe ń polúkúmuṣu ẹ̀ tẹ́ ń dàrú sí tẹ́ ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń send voice note ẹ wá gbé àkáǹtì síta torí pé rò pé ó máa pẹ́ ẹlẹ́dàá ẹ̀ ò ní jẹ́ kó pẹ́ ń bẹ̀ ẹ ní rí fi gba owó kò ní dé stage yẹn ní agbára Ọlọ́run lágbára orí mi lágbára ìkúnlẹ̀ àbíàmọ́ kò ní dé stage yẹn torí tí ò bá ṣe pé yẹn lẹ́rò ó yẹ kẹ́ preach peace kẹ́ tó gbé àkáǹtì bọ́ta ó yà yín lára láti gbé àkáǹtì bọ́ta láti fẹ́ gba owó ṣùgbọ́n kò yà yín lára láti sọ̀rọ̀ tútù jáde lẹ́nu kò tí yín lára láti sọ̀rọ̀ tútù jáde lẹ́nu ṣùgbọ́n ó yà yín lára láti gbé àkáǹtì bọ́ta ó yà yín lára láti mú voice note láti máa send voice note ìbínú sí kọ́ lè máa bínú sí kọ́ lè máa kàn gbogbo kò ní ṣẹlẹ̀ èmi ti pè akadip láàárọ̀ yìí mi ń pè wọ́n o mo ti send voice note sí wọn ó rèé mo dẹ̀ ti bẹ̀ wọ́n láàárọ̀ yẹn gbọ́ voice note yẹn èmi ò ní jẹ́ kẹ́ ba yí ẹ̀jẹ̀ mi ní jẹ́ kẹ́ ba yí ẹ̀jẹ̀ mi ní jẹ́ kẹ́ ba yí ẹ̀jẹ̀ mi ní fún yín láyè kẹ́ ní ba yí ẹ̀jẹ̀ mi ní gbà ó ní voice note èmi send sí wọn. ìjọ torí Ọlọ́run sá ara mi ò gbà. sórí èmi gan ti lọ ṣe ṣóò sí tí mo ti ṣépè fún gbogbo wọn tí mo play voice note yẹn tí mo ní mo yọ ọwọ́ mi mo yẹ ẹsẹ̀ mi ní dá sí mọ́ àmọ́ agbára mi ò gbé ọkùnrin mi ò gbé inú mi ò gbé láti ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ wípé ara ẹlẹ́sẹ̀ kan ní gbogbo wọn ẹ̀rùn ẹlẹ́sẹ̀ méjì ẹni tó wà ní gálù ni wọ́n ń dá sí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run ọba bẹ̀yìn ẹ jọ̀ọ́ torí tẹ bá ní kẹ́ máa wo gbogbo eléyìí tí ẹ ní gbégbé iṣẹ́ àánú but ẹ wo mo ṣe ṣòtàn sí mo ti sọ̀rọ̀ burúkú gbogbo wọn àmọ́ ẹ̀mí mi ò gbé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́. mi ò ní gbà mo ti send voice note sí wọn láàárọ̀ mo ti bẹ̀ wọ́n ẹ̀mí inú mi ò gbé láti fi bọ̀bọ́ yẹn lẹ̀ torí tí ó bá jẹ́ pé ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ ni àkáǹtì tẹ́ gbé síta kọ́ ló kàn ẹ̀yin tẹ́ gbá kan síta tẹ́ fẹ́ pè tẹ́ fẹ́ máa gbowó èèyàn mélòó lẹ ti pè lẹ́yìn mélòó lẹ ti bọ́ síta tẹ́ ti ní ẹ̀yin èèyàn àsìkò tẹ́ máa bú àwọn èèyàn kọ́ rèé bó bá tiẹ̀ ń bú wá ń sìn èèyàn wa ló wà ní sàkání wọn ẹ sí mi ẹ̀dọ̀ ẹ wálé tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ bọ̀bọ́ yìí ẹ sí mi ẹ̀dọ̀ kọ́ tiẹ̀ rí yín pé ṣé ẹ wálé àsìkò tẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹṣá kọ́ leléyìí àwọn èèyàn wa ló wà lọ́dọ̀ wọn ẹ jẹ́ káwa tiẹ̀ fi wá wọn gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe pé èèyàn tó wà peaceful ni wá gbogbo àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti gbogbo èyí tẹ́ bá ń support wa ẹ sí mi ẹ̀dọ̀ ẹ wálé kò ṣe pé bóyá ẹ gọ̀ kò ṣe pé bóyá ẹ lè sọ̀rọ̀ bọ̀ nítorí ẹni tó wà níbẹ̀ kó lè jáde ẹ wálé mélòó lẹ ti jáde lẹ ti ṣerú ẹ̀ ṣerú ẹ̀ o ẹ wá gbá káǹtì síta ẹ fẹ́ máa gbowó torí ẹ rò pé kò ní bọ̀ ẹ rò pé ó máa pẹ́ ń bẹ̀ wà láìtàlẹ́yìn tó bá dáwó sínú àkáǹtì olórí burúkú ni tó bá dáwó sínú àkáǹtì tẹ́gbẹ́ síta yẹn ẹ rò pé kò ní bọ̀ ó máa bọ̀ àwọn bàbá yẹn á fi ojú àánú wò ó máa bọ́ síta wọ́n á filẹ̀ láṣẹ àṣẹ Olódùmarè tó nílé ayé tó nílé ọ̀run tó bá wá dé tó bá need help àwọn gbé àkáǹtì síta àwọn èèyàn á help ẹ̀
ètè yìí fẹ́ gbé síta yẹn amọ́niṣe ni afàìmọ́niṣe náà ṣe ni tí ń bá ní dárò ní ìkà nìyín ìkà nìyín ìkà nìyín ẹ fèsì mi ìkà nìyín tẹ́ ẹ bá ṣe ń jẹ́ ìkà ẹ mélòó lẹ ti bọ́ síta èèyàn mélòó lẹ ti pè lẹ́yìn èèyàn mélòó lẹ ti pè lẹ́yìn ẹ mélòó lẹ ti bọ́ síta tẹ́ ti sọ̀rọ̀ àlàáfíà tẹ́ ti sọ̀rọ̀ tútù ẹ ń send voice note burúkú ẹ ń búyàn ẹ ń ṣe gbogbo ẹ capitalize rí wọn lọ jẹ́ kúránì ni wọn lọ ṣe àsìlámù ni wọn lọ ṣe kíníkan ni àwọn yẹn dẹ̀ sọ fún yín pé gbogbo evidence kò sí pé wọn nǹkan tó fẹ́ lò against ẹ̀kọ́ nìyẹn èyí tó fẹ́ lò against ẹ̀ wọ́n ní lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n settle ẹ̀ out of the court kọ́kọ́ yanjú ẹ̀ bí ẹ bá tiẹ̀ wá ní nǹkan tẹ́ fẹ́ fi káńtà ẹ̀ kẹsẹ̀ wá ṣe yẹn lẹ́yìn ẹ wá gbá káǹtì síta ẹ fẹ́ máa fi cash out eléyìí ò ní ṣẹlẹ̀ ẹ tó bá dáwó sínú àkáǹtì yẹn kò ní ṣoríire ẹ jẹ́ ká mọ lọ́ọ̀yà tẹ́ gbé pa ẹ jẹ́ àmọ́ nǹkan tó fẹ́ gbà ẹ jẹ́ àmọ́ bóyá èèyàn kan gan lè gbé tábìlì tẹ́ kò ní tó yẹn ṣé bàbá Fẹ́mi Fálànà ló fẹ́ gbowó lọ́wọ́ yín èlò lẹ fẹ́ san fún èlò lẹ fẹ́ sọ fún àkáǹtì tẹ́ gbé síta kí lẹ fẹ́ fi ṣe peace mélòó lẹ ti sọ lórí ẹ̀ ọ̀rọ̀ ìtùnú mélòó lẹ ti sọ fáwọn èèyàn ọ̀rọ̀ ìtùnú mélòó lẹ ti sọ fáwọn èèyàn èèyàn wà níbi tó wà òun ló ń jẹ̀rora òun ló ń sunkún òun ló wà kó má tiẹ̀ lù kó má tiẹ̀ fọwọ́ kàn kò sí lọ́dọ̀ ọmọ ẹ̀ kò sí lọ́dọ̀ ìyá ẹ̀ kò sí lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó wà òníwọ̀n but ẹ̀rọ yẹn àkáǹtì yẹn ló jọ yín lójú lẹ fẹ́ gbé síta ẹ̀rọ wípé kẹ́tì ẹ̀ pé wèrè lọ́kọ ìyàwó káti ẹ̀ sọ pé ẹ̀bẹ̀ yẹn ò dénú yín ìgbé kẹ́bẹ̀ yẹn má ti ẹ̀ dénú yín kẹ́tì ẹ̀ ṣàkọ̀bẹ̀ pé ókè kọ́ ti ẹ̀ lè fi síta ẹ̀ lè ti torí ẹ̀ ṣe ńbẹ́ yẹn obìnrin ńbẹ́ ń ti torí ọmọ jókòó ẹ̀ ń ti torí ọmọ jìyà lé ọkọ ńbẹ́ ń ti torí ọmọ gba ẹ̀gbìn míì ẹ̀yin ò ṣe lè ti torí taná lọ́n pé kó lè jáde kẹ́ gba ẹ̀gbìn yẹn mọ́ra kẹ́tì ẹ̀ ókè kẹ́tì ẹ̀ sọ pé ókè ẹ̀yin lẹ jàre ó dá ẹ̀yin lẹ wà lọ́wọ́ wọn nísìn ẹ fẹ́ gbà pé ẹ̀yin lẹ jẹ̀bi ẹ ṣe yẹn ẹ wá gbé àkáǹtì bọ́ta ẹ fẹ́ gbowó TaniỌlọhun wèrè àtijọ́ tó ti sọ ìwọ ọjọ́ ìwọ ẹni tó sọ̀rọ̀ yẹn Adéọlá fowó ṣeré ṣé o ti dé Ìlọrin ṣé o ti lọ sí Ìlọrin ṣé o lọ sí Ìlọrin lọ́ba ṣé o lọ sí Ìlọrin lọ́ba o sẹ́ẹ̀dì àfẹ́ rí kó lọ gbé kúrò ń bẹ̀ àbí kò sẹ́ẹ̀dì ewé àlùpàyídà ẹ̀yin ẹlẹ́nu játijàti ẹ̀yin olórí burúkú játijàti ẹ̀yin abániwọ́ràn dá òrí dá ẹ̀yin abániwọ́ràn ẹ̀yin ìkà ọ̀bàyéjẹ́ ẹ̀yin ìkà burúkú ìkà ò bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin aránni níṣẹ́ gbé dé tòrutòru ẹ̀yin olubi pẹ́kẹ́ tí pọmọ́re léèwẹ̀ ẹ̀yin ìkà burúkú ẹ̀yin ìkà ọ̀bàyéjẹ́ ẹ̀yin ìkà ọ̀bàyéjẹ́ ẹ̀yin èèyàn burúkú játijàti àwọn tí wọ́n ń bẹ̀bẹ̀ yẹn wọn ò gbọ́n ọpọlọ wọn ò pé ẹ̀yin èèyàn burúkú ẹ̀yin ìkà ẹ gbé àkáǹtì sí tẹ́ fẹ́ máa gbowó peace movement mélòó lẹ ti ṣe gbogbo ṣóòtọ́ ń ṣèdí sí mi kẹ èébú lẹ̀ ń bú mélòó lẹ ti bọ́ síta lẹ ti ní òkè ìkọ̀kọ̀ náà ni wá kẹ́tì ẹ̀ fi àìdíà ṣe ìkọ̀kọ̀ náà ni wá Ọlọ́run sọ wípé ká máa forgive ara wa nígbà tẹ́yin bá ń ṣe báyìí ètò èèyàn kan sọ good point ni pé ó ṣe wá jẹ́ àǹtí Yínká ló wá ń bẹ àwọn àfáà pé ó yẹ káwọn àfáà náà ro tọlọ́run èèyàn kan sọ lábẹ́ comment irú àwọn ọ̀rọ̀ yẹn ló yẹ kẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tó máa mú wọn rántí ìpìlẹ̀ tó máa mú wọn rántí ọ̀rọ̀ Ọlọ́run ànábì kan báwo lẹ ṣe fẹ́ ṣe ẹ wò wá náà
ẹ wo bá ṣe ẹ wo ẹ̀yìn kọ́kọ́ náà ni wá Ọlọ́run Olódùmarè kó jẹ́ ká kó fún wa lẹ́san rẹ̀ kó mú wa sùn rẹ̀ kó jẹ́ ká sùn rẹ̀ kọ́lọ́run kó pa kó ṣe kíní kan kó dá àwọn ọmọ wa sí àwọn ọ̀rọ̀ ìtùnú tó yẹ kẹ́ máa sọ jáde lẹ́nu nìyẹn má lọ gbé wá kẹ́ tó gbé àkáǹtì síta ẹ ń sọ ọ̀rọ̀ lù ń pọ́npọ́ pamọ́lẹ̀ ẹ gbé àkáǹtì síta ẹ ń bayé jẹ́ ẹ fẹ́ máa dá ìyàkúyẹ̀ kẹ́ lè máa rówó gbà kò ní ṣẹlẹ̀ ẹlẹ́dàá ọmọ yẹn ò ní jẹ́ kó ṣẹlẹ̀ ẹlẹ́dàá mi ìpín mi ò ní jẹ́ kó ṣẹlẹ̀ tí mo ti sọ pé mo yọwọ́ mi tí mo sùn tí mi ò lè sùn tí ara mi ò wálẹ̀ mo tún láti lọ send voice note sí bàbá tó send kíní ọ̀rọ̀ yẹn sí mo tún bẹ̀ ni ẹ̀yin èèyàn burúkú ẹ̀yin ìka bá ni wọ́n ràn bá ò ní dá ẹ̀yin olubi pẹ́kẹ́ tí ń pọmọ́ re léèwẹ̀ ẹ̀yin arán ni níṣẹ́ dé tòrutòru ẹni tó bá nífẹ̀ẹ́ TaniỌlọhun kó jọ kó pè wọlé láti plead ni láti sọ̀rọ̀ tútù kì í ṣe mi ìfẹ́ àwọn aláàfáà yẹn olórí burúkú ni wọ́n àwọn kìnnìkan yẹn olóṣì ni wọ́n ní ìfẹ́ yẹn ọ̀rọ̀ tútù tó máa mú ọkàn wọn tútù ó ní mo fẹ́ kí àwọn èèyàn sọ bóyá tá bá rí èèyàn kan àbí méjì tó bá pè ọ̀rọ̀ tútù ẹni tó bá mọ verse nínú Quran tó lè bá wa fi bọ́ wọn ọ̀rọ̀ tútù ni mi ìfẹ́ kéèyàn kankan sọ̀rọ̀ burúkú bí ẹni tó bá sanwó sínú àkáǹtì yẹn ò ní jèrè òótọ́ ni mo sọ torí mi mẹ́ni tó fẹ́ gbowó lọ́wọ́ yín tí TaniỌlọhun bá dé àá fi àkáǹtì ẹ̀ síta àwọn èèyàn á ràn lọ́wọ́ tó róṣẹ̀ dé ni bọ̀ wípé kéèyàn kan fi cash out kò ń ṣe lórí ìkànnì yìí ọlá nǹkan tó dẹ̀ ń jẹ ọlá Ọlọ́run ọlá pé nígbà tí àwọn èèyàn gbógun tì mí bọ̀bọ́ yìí náà bó ṣe dúró tì mí nìyẹn. Sorry, the number to call is +447404851234. Ṣé pè fún yín ni? Hello? Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Hello? Hello, ẹ káàárọ̀. Ṣóyè sọ̀rọ̀ wà mà. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ṣe rí àwọn àáfàá èmi fẹ́ bẹ̀ kán jọ òkun òkínwó ruru káwà ruru. Kán jọ kán bá mi forí jì TaniỌlọhun. Kán wò pé ọmọ Yorùbá náà lòun náà. Bẹ́ẹ̀ni. Kán jọ kán má wo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kán wo tọlọ́run mọ́ lára kán wo ànábì kán wo ti mọ́ lára kán wò pé mùsùlùmí lòun náà kó tó kúrò nínú ẹ̀sìn yẹn. Bẹ́ẹ̀ni. Kán wò yẹn mọ́ lára kán wò pé kò kí ń ṣe pé ó kàn ṣàdédé wọnú ẹ̀sìn yẹn mùsùlùmí lòun náà àwọn àáfàá kan ló ti òun náà tí ó fi ń ṣerú nǹkan tó ń ṣe yẹn kí wọ́n wò yẹn mọ́ lára kò sẹ́ni tó pé nílé ayé yìí Ọlọ́run ọba ni. Kò sẹ́ni tó pé Ọlọ́run ọba ni kẹ́tì ẹ̀ wá wò ó èèyàn lè máa fi ìwà èèyàn pè èèyàn sínú ilé. Hello? Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Láti Zamfara ni àwọn tí ń pè. Zamfara náà. Bẹ́ẹ̀ ni Zamfara ní ìlú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run yóò máa sọ agbára dọ̀tun o. Aláàjì Ọ̀kanlọ́mọ èyí tẹ́ sọ láàárọ̀ yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ bọ́lẹ̀ ńbẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ sà èmi pè yín náà nígbà tí mo kọ́kọ́ rí kíní mo pè yín mo bẹ̀ yín àwọn nǹkan tẹ́ sọ fún mi náà lẹ padà sọ pé tó bá ti ń kúrò níbi kan máa bọ́ ẹ má ṣe yẹn kí ni yẹn fẹ́ dà fún yín kí lẹ fẹ́ gbà ńbẹ̀ kí lẹ fẹ́ gbà ńbẹ̀ àwọn nǹkan tẹ́mi ń sọ yìí èmi ò ń ṣèṣì kankan yín ló yẹ kẹ́ máa sọ fẹ́mi ìwà tèmi yìí gan tèmi bá ní church àwọn èèyàn máa wá sínú ẹ̀sìn wọ́n wá sínú church tèmi wọ́n wá sí ti bá dímọ̀ fún wọn tẹ̀lé mi èmi ló yẹ kí máa sọ eléyìí ẹ̀yin ló yẹ kẹ́ máa wàásù eléyìí fún mi nígbà tẹ́yin sọ pé tó bá ti kúrò níbì kan àwọn kan ti petition tó bá ti ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ipò tẹ́yin wà tí emblem tẹ́yin wọ̀ ó yẹ kẹ́yin wà nípò kọ́ foríjì ni ẹ má ṣe yẹn Aláàjì Ọ̀kanlọ́mọ ẹ má ṣe yẹn. Hello? Captain ada fún ẹ. Àmì sà. O ní tẹ́lẹ̀yà ṣé orí ètò mo wà báyìí. Bẹ́ẹ̀ni. Hello? Ada fún ẹ. Ṣé orí ọ̀rọ̀ TaniỌlọhun yẹn a ti sọ̀rọ̀ ẹni Abẹ́òkúta ní àná nígbà tá à ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ó ti yé o ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ o mo dẹ̀ láìsí woman day tẹ́lẹ̀ kó tó bá appreciate nítorí òótọ́ lè sinmi pé nígbà tí ìwọ náà ṣòro
ọmọkùnrin dúró ọlọ́run á dẹ̀ dúró tiẹ̀ tọmọtọmọ. Hello. Àmì sà Adéọlá fowó ṣeré ó ní ṣoríire o. Ó ní ṣoríire o. Hello sà mo ń gbọ́ yín sà. Ọlọ́run á dẹ̀ dúró tiẹ̀ tọmọtọmọ. Ó ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run á wọlá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tó ti ṣe ìṣẹ̀sí lánàá. Ọlọ́run á wọlá ojú pápọ̀. Gbogbo tó ń bá ń dáwọ́lé a máa yọrí sí ìlú. Mo lórí ìfẹ́ gbádùn prógámù ẹ̀. Nítorí àwọn tá a bá láìsọ̀rọ̀ pàtó báyà máa ń láìsara wa. Àlẹ́ ní tẹ́lẹ̀yà. Ní pé ọ̀rọ̀ ta ń tọ́lọ́run kò fi duplicity nínú ọ̀rọ̀ ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má trade blame sí ẹ̀kọ́ bá wa bẹ̀ wọ́n ni. Ẹ máa bẹ̀ náà àti iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. Iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. Nítorí pé kí ni àwọn agbọ̀gbà àjókòó but kọ́lọ́ máa fi ọ̀rọ̀ ọ̀jọ́ àtinú ọ̀rọ̀ wa nǹkan kékeré náà fi mú but àwọn náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. Iṣẹ́ bá ibi táyì náà bá mọ̀ ẹ bá fẹsẹ̀ bọ̀. Ìyanu àṣẹ. Àwọn èèyàn kan wà tó yẹ pé nínú àìsí ìsìlámù yẹn. No, ẹ má. Alákàtà títí. Mi ìfẹ́ yẹn. Ó yá mo ti gbọ́. But gbogbo nǹkan tá a bá mọ̀. Ara nǹkan tí mo sọ sí ọ̀rọ̀ ọ̀tùnú ṣe rí gbogbo nǹkan ìgbà mi wọ́n ní wọn kì í tu inú oníkùn mọ́ ìkà. Ṣé bí yóò bá ní yín nígbà míì èèyàn máa fi nǹkan sínú ìwọ ló mọ bí tó ń lọ. Ṣé bí yóò bá ní abẹ́mi nìkan ni mo mọ Yorùbá ní gbogbo ayé yìí ni. Mo máa dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó tọ́ mi ẹlẹ́dàá mi mo máa ṣeun o. Hello. Hello. Láti Zamfara. Mo ń gbọ́ yín. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Sọ a kú ọ̀rọ̀ ìlú àti kú ọ̀rọ̀ ẹ̀sìn náà. Yes sir. Ọlọ́run ọba wa kò ní. Hello. Hello àǹtí Yínká. Sà. Ẹ káàárọ̀. Ṣé orí ètò mo wà mà? Bẹ́ẹ̀ ni. Ṣe gan pẹ̀lú program tẹ́ ṣe. But n tí mi fẹ́ sọ. Hello. Hello mo ń gbọ́ yín. So n tí mi fẹ́ sọ òun ni pé ṣẹ́ríta lọ́lọ́run àbí Abdulaziz lórúkọ ẹ̀ but all the same tóun gangan bá ti rẹ́dì. No ẹ jọ̀ọ́. Àti fisoba. No. Kíni ẹni sùúrù kíni soberness tẹ́ tún fẹ́ èèyàn ti wà nínú kálò kíni wọ́n kò fẹ́ ní sober. Àní kẹ́ bá wa sọ̀rọ̀ ìtùnú ẹ má bú ṣẹ̀ṣe ẹ má bú Islam ẹ má bú Christianity. Kíni soberness tẹ́ tún fẹ́ èèyàn ti wà níbì kan ẹni tó bá fẹ́ fi soberness wo lẹ tún fẹ́. Hello sister mi ẹ káàárọ̀ mo ń gbádùn yín jàre. Ẹ kú àtúnṣe ojú òní tí yìí ṣe rí nítorí ẹ̀kẹ́ ṣe náà lẹ ṣe inú mi dẹ̀ dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú ṣe ráwọn tó wà ń ta yẹn tán bá lọ bí bọ̀bọ̀ yẹn wà látòun face ẹ̀wọ̀n ọjọ́ kan lásán nú ẹ̀wọ̀n kò ṣe tó kéèké ẹsẹ̀ ẹ̀wọ̀n Nàìjíríà yẹn àwọn tó wà ń ta yẹn tẹ́ bá nídìí ọmọ ẹjọ́ àtúnṣe ní kẹ́ máa ṣe nídìí èbú. Ẹ rí wèrè fún mi fowó ṣeré sí olóṣì ara ẹ̀ bóyá bí okó ló sùn sí lánàá Adéọlá fọlọ́ṣẹ́ àbí ó dógbò mojú olórí burúkú wọ́n dé bíbá ni wọ́n máa sọ̀rọ̀ ó lọ sí wọn ara àwọn tó fẹ́ fi orúkọ TaniỌlọhun cash out ní àwọn olórí burúkú máa ṣàǹfààní ẹ̀dá èpè ní màmá gbé iṣẹ́ tó lè fẹ́ bá tọmọ ọlọ́mọ jẹ́ ni èpè. Ó ní mo àwọn ṣé mo mọ àwọn kò sí ìtọ́kọ̀ mi pẹ̀lú àwọn àfáà bọ̀ èmi ò lè ró òótọ́ kí n má sọ ọlá nǹkan tí ọmọ yẹn dẹ̀ ń jẹ lọ́wọ́ mi TaniỌlọhun ni pé ńgbà tí wọ́n gbé ogun dé ó dúró tì mí ọdún nǹkan tó ń jẹ nìyẹn olórí burúkú yìí ti bá fẹ́ gbọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ máa ti dẹ̀yìn mi ní jẹ́ kẹ́ fi cash out mi ní jẹ́ kẹ́ fi cash out. Ẹ̀yin tẹ́ wọ́n ń ta ìjọ ẹ jẹ́ ká ràn bọ̀bọ̀ yìí lọ́wọ́ ẹjọ́ kan tó sùn ọjọ́ kan ẹ lọ béèrè tójú ẹ máa ti rí orí bẹ́ẹ̀dì ẹ̀ ló wà ní kí sórí bẹ́ẹ̀dì ẹ̀ ló wà náà ẹjọ́ náà fún iṣẹ́ ẹjọ́ ànídákẹ́ náà ni ẹjọ́ ẹ ṣe gan ẹ fún ètò. Gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin tí mo mọ̀ àtẹ̀yin tí mi ò mọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run èmi ló yẹ ẹ̀yin ló yẹ kẹ́ máa pàrọwà fún mi ò kí ń kírun mi ìdẹ̀ ń ṣe Kristẹni Olódùmarè ni mo believe I'm a spiritualist I have connection with my God. Ẹ wá wo ọlá wípé gbogbo yín náà lẹ ń sọ wípé mo ní ẹ̀kọ́ lé
lẹ́ ń kí òbí tó bí mi ẹ wá wo ọlá bí mo ṣe ń bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín ẹ bá mi ẹ jèbùrẹ́ ẹ fi ṣe osùn ẹ fi para Ọlọ́run ò ní dá yín lágbà ìyà kò ní dá yín lágbà rédèrèdè. Hello ma. Hello sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ètò. Yes ma. Ọlọ́run á ràn yín lọ́wọ́ àǹtí. Àṣẹ. Ẹ ní sísọ ẹ̀dẹ̀ ní ṣíṣe. Àmín. Ṣé rí àwọn oníṣẹ̀ṣe wọn ò mọ ẹ ti sọ̀rọ̀ lánàá Ọlọ́run jẹ́ kẹ́ sọ̀rọ̀ tán wọn ò mọ implication tí bọ̀bọ̀ yẹn tó ń ṣe. Ẹ̀sùn kan náà sì ọkọ gbé jáde fún yẹn. So they have a lot of àwọn ọkọ̀ wà bí wọ́n fẹnu yẹran sọ́bẹ̀. So àwọn wọn ló ń jẹ́ ká máa ṣe báyẹn èmi ò support oníṣẹ̀ṣe mi dẹ̀ support mùsùlùmí torí tó fún bọ̀bọ̀ Abdulaziz yẹn gan ní àǹfààní àti gbogbo nǹkan tó ṣe yẹn ni wípé àwọn mùsùlùmí gangan ti ń faṣọ ya mọ́ra wọn lọ́rùn so bó tọ́gìrì bá lanu bó láláìbá ò ṣe ní wọbẹ̀ so tó ṣẹlẹ̀ yẹn mo bá máa rọ àwọn mùsùlùmí kan jọ kan sí gbọ́ àgbà torí Ọlọ́run ẹni tó mọ̀nà ẹni tó mọ̀nà Ọlọ́run ló fi mọ̀nà ẹni tó dẹ̀ sìnà náà Ọlọ́run ló wọ Ọlọ́run ló ń ṣe Ọlọ́run ló ń kọ́ so kọ́lọ́run dáhùn kó ṣàánú wa. Ẹ ṣeun nǹkan tí ò tiẹ̀ yé mi ni wípé you don't mo dá kí n lè lu ọpọlọ mo máa dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi o hello mommy. Hello afẹ́dáfẹ́tò ni o. Yes ma. Yes ma. Afẹ́dáfẹ́tò ni ẹ fún iṣẹ́ o. Yes ma. Ẹ fún iṣẹ́ takuntakun ẹ pé o ẹ fún peace movement. Yes ma. Ó wá bẹ̀ Dr. Alhaji Adépọ̀jù Samuel ní olùdarí academic kọjọ wọn dáríjì gbogbo wa láṣẹ wọn lápapọ̀ àtọkùnrin àtobìnrin gbogbo wa láṣẹ wọn lápapọ̀ ìkọ́sẹ́ni tó bá ra àkọ́ lọ́jà àwọn ìyá lọ́jà ẹni wọn ní oríṣẹ́ ìṣe wà ń bẹ̀ gbogbo ayé náà ti ń ṣèṣẹ̀ṣe kọjọ kọ́ má bí wọ́n wọ́nú kọ́ ṣàánú torí àánú ni gbogbo wa ń gbà àánú ló mú wa jí àánú ló mú wa sùn wọ́n jọ kọ́ ṣàánú fún TaniỌlọhun tí ó wà ní àhámọ́ kọ́ bá wa lo gbogbo agbára kọ́ bá ní láti dá sí nǹkan ṣàánú wa ni à ń bẹ̀ wọ́n ni. ẹ jọ̀ọ́ o. mo fi ọlá àlùkùránì bẹ̀ wọ́n bàbá wọn tí wọ́n fẹ́ràn jù ní gbogbo ayé mo fi bẹ̀ wọ́n kọ́ jọ̀ọ́ kọ́ bá wa dáríjì tó bá ti jáde gbogbo wa náà á ṣe àtúnṣe ẹjọ́ sọ ẹ má bínú orí ìkúnlẹ̀ ni mo wà ẹjọ́ ẹ má bínú tàn ẹjọ́ ẹ má bínú. ẹjọ́ o torí Ọlọ́run ẹ ṣé mọ́ mi ẹ ṣé gọ́mà ẹ ṣeun. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. yàrá ní kádàfẹ́tò ni ọ. yes sir. a ní nǹkan tó a fẹ́ sọ ju ká gbogbo àwọn mùsùlùmí àgbáyé. gbogbo àwọn bàbá yẹn tí TaniỌlọhun tó ní wọ́n defame ẹ jẹ́ bá wa bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́. ẹ bá a fi TaniỌlọhun kalẹ̀. gbogbo àwọn èèyàn tó wà lórí platform yẹn gbogbo a máa pè ká máa bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ láti máa bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ kò sí ẹ má jẹ́ kó fi TaniỌlọhun cash out wọ́n ti gbá káǹtì síta ẹ má jọ ṣẹlẹ̀ ẹ má jọ fi gbá owó. ẹ ká máa bẹ gbogbo wa ọmọ Yorùbá náà ní gbogbo wa. ẹ ṣé sà ẹ ṣeun àmì sà wọn ò fẹ́ kó kúrò kó lè ráyè fi ọmọ ọlọ́mọ gbowó kò ní ṣẹlẹ̀. hello. hello. hello ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ akadip reason tó ṣe bá akadip ni pé voice note tí mo play láàárọ̀ yìí akadip wọ́n send ẹ̀ sí no fi bú. hello mo ń gbọ́ yín mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín. hello ma ẹ kó tó ma ṣe é ṣe wà program ma. bẹ́ẹ̀ ni. ṣe rí nǹkan tí mi kò bẹ̀rẹ̀ rí sọ̀rọ̀ rẹ̀ ni pé ṣé bá pẹ́ tẹ̀yìn ṣe ń ṣe nígbà olùkọ́ ń ṣe ọ̀rọ̀ àti ìpínlẹ̀. wọ́n fẹ́ fi gbowó ni ẹni pọ́ ti gbá àkáǹtì síta àkáǹtì ti wà ń tà wọ́n polongo pìsì ṣùgbọ́n ti fi àkáǹtì síta káwọn èèyàn máa sáwó sí.
so ó lè wọ́n fẹ́ fi kíní yẹn oníkàlùkù ẹ̀ máa fi jẹun wọ́n máa fi gbọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn tẹ́lí kò tẹ̀ tọ́wọ́ tó wà lábúrọ̀dù ló máa ń dùn jù tí nǹkan tó ṣẹlẹ̀ báyìí wọ́n máa ní kọ́ sẹ́ẹ̀dì àkáǹtì nọ́mbà káwọn dáwó káwọn gbà lọ́yà tẹ́lí kéèsì pẹ̀lú kéèsì yẹn tẹ́lí nǹkan tó ń lé àgbà sí pé àti nǹkan ìdúró lọ ẹ máa ẹni ẹnu bá ọba lọrin tẹ́lí ọba lọrin tó gbọ́n ní kí ẹ̀dá rẹ̀ ti ẹ̀bẹ̀ yín sí tẹ́lí tí ọba lọrin bá ti gbọ́ ẹ̀bẹ̀ tẹ́gbọ́ gbogbo òyìnbó máa gbọ́ ẹ̀bẹ̀ tí ọba lọrin bá ti sọ fún ọ pé kọ́ gbàgbé ọ̀rọ̀ yẹn wọ́n máa gbàgbé ọ̀rọ̀ yẹn because ọba lọrin gbogbo òun ni bọ̀bọ̀ ìṣẹ́jú. ok mo ti gbọ́ sà. mẹ́wàá kò sí bí èèyàn ṣe lè wà ní gálò ẹ̀yin tẹ́ ń sẹ́ndì irú voice notice tẹ́ sẹ́ǹsì akadip yẹn àti ẹni tẹ́ tírẹ́tì tẹ́ ní gbogbo Yorùbá gbogbo bí tó bá ti rọ́mọ Ọlọ́rin kọ́sítọ̀nù wọn pa ẹ wá sọ fún mi wípé ṣé ẹ̀ ń help case tó wà nílẹ̀ ni àbí ẹ̀ ń bàjẹ́ àbí ìtọ́ jáde tó ní ẹ̀yin àfà kò ní dá fún yín kìíní kan ti ṣe yín ògùn ló máa pa yín ṣé ẹ̀ ń help case tó wà ń ta ni àbẹ́ ń bàjẹ́. Hello. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ètò. In fact, mo really appreciate gbogbo program yìí tẹ̀ sí lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn. But àwọn kankan máa ń ṣe wá ní ilẹ̀ ní Nàìjíríà. Ṣé pé tí nǹkan ò bá ti bàjẹ́ àìfẹ́ wà tó sí sí. Ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ wo program bọ̀bọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ á dẹ̀ mọ̀ consequence àwọn tí ń ṣe é. Bámi ẹ ṣáà bá wa bẹ̀bẹ̀ ẹ má refer sí program yẹn mọ́ ẹ bá wa bẹ̀bẹ̀ ẹ bá wa bẹ̀ kábíyèsí ọba Ìlọrin o mo súnmọ́ ba nígbà ẹgbẹ̀fà o mo súnmọ́ ba nígbà ẹgbẹ̀je o mo tẹríba níwájú kábíyèsí o mi ò rọ́bà fi lọ bá ń pa ẹ ṣàánú wa o kábíyèsí ọba Ìlọrin o ṣé bàbá ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa o please ẹ má jọ fọ̀rọ̀ TaniỌlọhun cash out. Kábíyèsí ọba Ìlọrin o please I beg you in the name of Allah please. Hello. Hello mo ń gbádùn yín. Ẹ kú ètò ẹ ṣe gan o. Àwọn àríyìn appreciate gbogbo gbèsè tẹ gbé yìí lóòótọ́ nǹkan tẹ̀sán yẹn gangan lé àkọ́kọ́ wá àtúnṣe tọmọ yẹn jáde tó bá kó òun bẹ́ẹ̀ ṣé kíní yìí àwọn pé ìjọba gan láti dá sí tó bá yá kí kọ́kọ́ regulate kíní tábà níbi tí kíní ti ń bọ̀ tábà ní ká máa lọ tútú wàhálà àṣẹlẹ̀ ní. bẹ́ẹ̀ni ẹ má tiẹ̀ sọ yẹn. wọ́n wá pe ọ̀tún wọ́n pe òsì lórí ìlànà ti ti ẹni fún píjìlé lórí má yà síbi kankan bí tí wàhálà ti ń bọ̀ nìyẹn orí ìlànà tiẹ̀ dúró sórí ẹ̀ bí àwọn èèyàn sórí ìlànà tiẹ̀ má yà lọ síbi kankan ẹ̀yin kan wọná ẹ̀yin kan ní wọná ẹ̀yin kan kó dáa. ẹ má tiẹ̀ jẹ́ ká sọ yẹn ṣe rí ẹ̀bẹ̀ ní kẹjá abẹ́ ń sìn gbogbo yẹn ìyẹn after àti gbogbo ẹni tó wà níbẹ̀ kó tiẹ̀ jáde. ó jáde ẹ bá wọn bẹ gbogbo wọn àwọn tẹ bá mọ̀ pé kọ́ńtà àjẹ gbogbo ẹ̀yìn ọdún ló bá tọrọ lájọ ń sọ èdè tọrọ lájọ ń sọ ẹ̀sìn ló máa wá pín wa yà ni. kó tiẹ̀ jáde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ tó bá dẹ̀ láìkí TaniỌlọhun tó yẹ kó máa ṣe rè kó ṣe kó gbá àkáǹtì síta owó yẹn tó bá sanwó sínú àkáǹtì ò ní jèrè tí TaniỌlọhun bá dé àgbé àkáǹtì ẹ̀ síta even àwọn mùsùlùmí gan fún TaniỌlọhun lówó kò wá tán àwọn kìrìsìtẹ́nì afútọ́ lọ́hun lówó àwọn òṣèṣẹ́ afútọ́ TaniỌlọhun lówó kò wá tán bọ̀ṣẹ́ rí àkáǹtì ẹgbẹ́ síta yẹn fún kò ní fly read my lips kò ní fly. Hello? Kò ní fly. Kò ní fly. Ọba Ìlọrin ẹ̀yin àfáà tẹ́lẹ̀ gbàwá alufulani àfáà alufulani àfáà Akéwùgbà gold Alhaji Òkúgba gidi ẹ káàárọ̀ bàbá Bariga ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Hello. Hello sir.
Ṣẹ́rí nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ owó yẹn. Ṣẹ́rí níwájú Ọlọ́run àtẹ̀mí kì í ṣe oníṣẹ̀ṣe. Tó yẹ yín. Mo ń gbọ́. Pé kí wọ́n ọjọ́ tí wọ́n. Mo ń gbọ́. Ó reconnect. Ẹ jọ̀ọ́ o torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Hello? Àlàáfíà fún yín máa. Àlàáfíà fẹ́ni tó ń sọ̀rọ̀. Adara fún yín lórúkọ Jésù. Àṣẹ Olódùmarè. Wòlíì Káyọ̀dé ló ń sọ̀rọ̀ láti Àbújá. Yes sir. Mo rí gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ ìtàgé lẹ́yìn. Ọlọ́run náà á bá mi dìde ìrànlọ́wọ́ fún yín. Mo ní Ọlọ́run náà á bá mi dìde ìrànlọ́wọ́ fún yín. Àmín. Mo ní Jésù á bá mi dìde ìrànlọ́wọ́ fún yín. Àmín Ọlọ́run. Àmín. Ọlọ́run alààyè á dìde ìrànlọ́wọ́ fún yín. Àmín. Lórí ọ̀rọ̀ tọrọ ọba lọ́run mi ò kí ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe wòlíì mi ní Àbújá ni mo dẹ̀ wà bọ̀ mo máa ń nífẹ̀ẹ́ láti máa gbọ́ prógámù yẹn àti ẹ̀ tẹ́lẹ̀ bí ọmọ mi kan ṣe sọ fún mi pé dáàdì ìwọ̀n báyìí máa ń sọ̀rọ̀ kan ọjọ́ tó dẹ̀ fi hàn ni mo rí òótọ́ ń bẹ̀ òun ni mo fi ń gbọ́ prógámù ní ẹ̀kọ̀ọ̀kan àti ọ̀rọ̀ tọ̀lẹ̀ Ọlọ́run ẹ jẹ́ ká Ọlọ́run ní ká bẹ̀ bí ènìyàn bá sọ pé òun ju ènìyàn lọ kò sẹ́ni tó ju Ọlọ́run lọ mo pe àdúrà lánàá ohun tí a ní Bíbélì ní ohun ìjà wa kì í ṣe tí a fi bàbá ẹ gbàgbé yẹn àti ẹ ṣe ní kí àwọn áńgẹ́lì méje lọ yọ nínú ibi tó wà èmi ò fẹ́ràn àwọn ọ̀rọ̀ yẹn ṣe pé Michael and Gabriel kó lọ yọ látijọ́ yẹn a ní kẹ́ bẹ̀bẹ̀ yín èèyàn Ọlọ́run mi láìkọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ mi láìkẹ́ adike bẹ̀bẹ̀ ní kan bẹ Ọlọ́run ṣe ní àtijọ́ yẹn ṣe ní kẹ́ Angel Gabriel lọ yọ bẹ̀ please hello mo gbádùn yín jàre. Mi mẹ́pẹ́ tí yóò dì mí ṣẹ́rí mo mọ èlítù nípa ọ̀rọ̀ donation yẹn mà ṣẹ́rí níwájú Ọlọ́run àti èèyàn ní ọjọ́ tí ẹnìkan evangelist Akínfá evangelist náà máa pe máa yẹn nínú àwọn oníṣẹ̀ṣe yẹn náà ni wọ́n ṣe program lọ́jọ́ yẹn mo wà ní orí program yẹn ẹnìkan wá pè wọlé wípé kò kí ń ṣe evangelist yẹn gan ló sọ pé kán máa donate owó because evangelist yẹn gan reject offer yẹn lọ́jọ́ tí màá yẹn pè wọlé pé àwọn fẹ́ donate owó wípé ṣùgbọ́n in case títa lọ́lọ́run bá. wọ́n fẹ́ ṣe nǹkan kan evangelist Adéfà gan sọ pé àwọn ò fẹ́ ṣerú nǹkan báyìí. èmi ò tiẹ̀ mẹ́ni tó gbé mo kọ̀ rákàntì yẹn ni mi mẹ́ni tó gbé síta mo kọ̀ rí ní mi mẹ́ni tó gbé síta. evangelist yẹn wá sọ wípé àwọn máa sọ fún àwọn èèyàn wípé nǹkan tí wọ́n bá sọ wípé àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ mo rò pé gbà tí wọ́n tébù ẹ̀ láàrin ara wọn ni wọ́n wò pé àǹdẹ̀ mọ̀ pé. ṣebí ẹni sùúrù tó bá wá fẹ́ donate bẹ́ẹ̀ mo mọ̀ pé ìyàwó TaniỌlọhun wà náà ó dẹ̀ máa ní access account ọkọ ẹ̀ this is not the time láti donate owó tó bá dé TaniỌlọhun ò kú síbẹ̀ náà ó máa dé ẹ rò pé kò ní dé ni àwọn bàbá yìí máa gbọ́ ọba Ìlọrin abiyamọ ni àwọn bàbá yìí abiyamọ ni wọ́n ó máa dé. gẹ́ẹ̀sì nǹkan tèmi nǹkan sọ mo kàn tẹ̀ láti sọ pé ọjọ́ tí wọ́n rèézi ẹnìkan gan tó pè wọlé irú bí mo ṣe pè wọlé náà lẹ́yìn wọ́n pè wọlé lórí program. wọ́n ti pè mí náà pé kémi náà gbé àkáǹtì síta so èyàn ò kí ń gbọ́ follow trend ni ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀yin náà lọ ṣe peace video pé TaniỌlọhun o èèyàn yín náà ni èèyàn gbogbo ẹni tó bá ti wà lórílẹ̀ àlàyé èèyàn Ọlọ́run ni ẹ wo orú nǹkan tí bàbá yẹn sọ tó bá bí èèyàn kan bí Ọlọ́run ìjọ ẹ̀yin ò ṣe àtijọ́ yẹn ẹ má this is the problem with Africa àwọn nǹkan tó yẹ ká heart sí a máa pe Ọlọ́run sí ẹ sọ pé kó bí Ọlọ́run kó bá bí èèyàn áńgẹ́lì Gabriel tó lọ jà níjọ́ yẹn ṣe pé kó lọ fi ọwọ́ kọ́ Mike kó lọ fọwọ́ kọ́ TaniỌlọhun níbi abíyá kó mú jáde. Tí kì bá ṣe pé fẹ́ dọ́lọ́run wò àwọn Ọlọ́run ti fún oníkálùkù ní portion ní ẹ̀ ìwọ èèyàn ní ẹ máa gbọ́ ẹ ṣeun ìwọ èèyàn ní ẹ àwọn nǹkan tó máa ṣe gẹ́gẹ́ bí èèyàn ó ti dà mọ́ ẹ ìwọ̀n ẹranko ní ẹ àwọn nǹkan tó máa ṣe gẹ́gẹ́ bí ẹranko ó ti dà mọ́ ẹ
ìwọ àjọ̀nú jìn ní ẹ àwọn ìwà tó máa wà tí gẹ́gẹ́ bí ẹ ó ti dààmú ẹ ìwọ̀n màlẹ́kà ní ẹ àwọn nǹkan tó máa ṣe gẹ́gẹ́ bí màlẹ́kà ó ti dààmú ẹ rí pé tí mùsùlùmí bá fẹ́ wọ toilet torí wọ́n ti believe pé jinn máa ń wà nínú toilet wọn ò ní sọ̀rọ̀ nínú toilet ó dẹ̀ ní nǹkan tó máa sọ kó tó wọlé torí wọ́n mọ̀ pé àwọn ti fẹ́ lọ sí territory jinn nìyẹn so nǹkan tó bá jọ máa wà ayé tí màlẹ́kà bá fẹ́ wá dá sí trespass ni ó ti fẹ́ trespass sínú nǹkan tó lọ́n dá sáyé nìyẹn nǹkan tí apá àwa bá lè ká tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń pe màlẹ́kà kọ̀ọ̀kọ̀kọ̀ ó trespass nítorí Ọlọ́run ti fún ẹ ní gbogbo nǹkan tó need láti carry out nǹkan tó bá position tó dá ẹ sí. Hello. Wàá kọ́kọ́ lo kinní yẹn kó tó pe Ọlọ́run. Hello. 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 Ẹ káàárọ̀ mà o. Ẹ káàárọ̀ mà o. Ẹ káàárọ̀. Ẹ rà mà. Ṣé rí nǹkan tẹ́ ẹ sọ yìí òótọ́ ṣé lẹ́ni tí mo rí pé ó kàm jù nínú àwọn àfáà yìí ni Akadé tẹ bá lè rí ibi bá Akadé sọ̀rọ̀ máa rí ìsìn sínú má dẹ̀ sọ àwọn nǹkan tó wà ń bẹ̀ fókè nǹkan tó fà á tó fi ṣẹjọ́ mi ẹlẹ́rọ ara. Ẹ ṣe gan ṣó ti yé yín so nǹkan tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa court à ń sọ̀rọ̀ nípa defamation of character à ń sọ̀rọ̀ nípa a lot of things ẹ sọ pé ẹni tí àwọn bá bẹ̀ kọ́ bọ́ lọ́hùn kí ló kọ́ lọ́hùn pẹ̀lú yẹn ọpọlọ tó lọ́hùn dá fún ẹ ó ti fún ẹ pé kó deal pẹ̀lú situation ẹ tó bá wá deal pẹ̀lú ẹ̀tọ́ tó lè deal pẹ̀lú ẹ̀tọ́ àwa ṣẹ̀ṣẹ̀ wá pe Ọlọ́run sí kí ló kọ́ lọ́hùn pẹ̀lú yẹn wọ́n ní èèyàn ní cancer ẹni wọ́n pe Ọlọ́run wọ́n lo òróró olive oil kí ló kọ olive oil pẹ̀lú pé ẹni tó ní cancer nígbà tó epo ti dá ọ̀nà tó máa fi wọ cancer. Pink. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Hello. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ jàre. Ẹ kú iṣẹ́ o. Ọlọ́run á fún wa ṣe o, Ọlọ́run máa yọ o. Àmín Ọlọ́run. Hello. Hello, àmín. Ọlọ́run máa yọ jáde. Àṣẹ. Nǹkan tèmi fẹ́ sọ ni pé ẹ̀bẹ̀ tá a máa ra bẹ̀ yẹn náà ni kó máa gbé every program. Jẹ́ násẹ̀ sí bàbá wa Tinubu. Ẹ fi tó ọmọ wọn létí àti Fọláṣadé. Ẹ ṣé mà. Ẹ ṣeun. Gbogbo yẹn náà wọ́n lè pàṣẹ láti bẹ̀. Ẹ ṣeun. Eléyìí ò tó yẹn kò lọ tó yẹn kò sí òfin kankan lẹ́nìwíẹ̀ tíyàn máa ní evidence wọ́n máa kọ́kọ́ ní kẹ́ lọ bẹ ẹni tẹ́ ṣẹ̀ ni so nǹkan tó yẹ ká ṣe là ń ṣe yìí I'm telling you máa ní ọba Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run department tó Ọlọ́run fi ẹ́ sí ọpọlọ tó máa fi carry out gbogbo mission yẹn ó ti fún ẹ àní ẹ tí bá dá church lẹ̀ máa kún hello jàre hello. Hello jàre. Hello. Voice note yín pẹ̀lú nǹkan tí mo gbọ́ tí mo fi change mind mi. Mo ń update bọ́rọ̀ ẹ ti ń lọ ní èmi gan òsùn bọ́rọ̀ ẹ ti ń lọ. So ẹ jọ̀ọ́ fẹ́rí àwọn mo ti send message gan sí orí kínní mo ti comment fẹ́rí àwọn bàbá kan wà tẹ́ ẹ lè pè tí wọ́n lè bá bàbá ọba Ìlọrin gbẹgbẹ sọ̀rọ̀. Ọba Ìlọrin náà ń gbọ́ báyìí àwọn bàbá yẹn náà ń gbọ́ bá ṣe ń ṣe pé kí wọ́n jọ kọ́ ṣàánú wọ́n ṣe ìmáàmù Fúlàní wọ́n rí báyìí èèyàn Ọlọ́run ni wọ́n. Wọ́n bá ti connect àwọn èèyàn á lè bá ọba gbẹgbẹ sọ̀rọ̀. Ẹ bá fẹ́ forí balẹ̀ gan máa forí balẹ̀ mi fẹ́ ẹ wo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fa bí amọ mo fi ẹlẹ́dàá ọ̀run ayé mo fi bẹ̀ yín o bàbá ọba Ìlọrin ẹ jọ̀ọ́ o kábíyèsí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please. Wọ́n máa ní alájà kìíní kan ẹ̀kan lọ ẹni tó bá pẹ̀tọ́ ara wọn nìyẹn ẹni tó wòlíì ní mi ẹni tí wọ́n bá bẹ̀ tí ò bá gbọ́ bó bá lọ misbehave tó pe angel wọ́n á wù ẹ́ pa ni kò sí tó kọ angel pẹ̀lú nǹkan tó bá ṣe tó bá misbehave department wọn ọ̀tọ̀ department ti ní ọ̀tọ̀. Hello ẹ káàárọ̀ ó gbádùn yín jàre. Ẹ kú iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe ibi tí àwọn èso yìí náà bá wà wọn ara náà nígbà ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ come to your opinion
At the end of the day, you will not agree with me. But no matter what it may be, Auntie Yinka, I'm a bẹ ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run kan náà ló mú ọkàn ènìyàn le. Ọlọ́run kan náà ló mú ọkàn Fáráò le. At the same time, a ṣì máa bẹ Ọlọ́run náà ni. Okay, now I'm asking you. Now I'm asking you this. No, I'm asking you this. I'm asking you this. Sherry, ẹni sùúrù, I'm asking you this. Kó tó lè bẹ Ọlọ́run, kó tó máa fún yín ní very very cute answer. Okay. Tó bá fẹ́ lọ bá Ọlọ́run, wípé o ò fẹ́ mu sìgá mọ́, k'Ọlọ́run kó gbà lọ́wọ́ ẹ̀. Àwọn attempt wo ló ti ṣe kó tó fẹ́ lọ bẹ Ọlọ́run? Ṣó ti try ẹni sùúrù, ṣó ti try nicotine patch láti máa fi sára bí withdrawal, ṣó ti try withdrawal tactics, ṣó ti try nicotine patch láti fi sára, ṣó ti try nicotine gum láti fi sára. Tó bá ti wá gbé ìgbésẹ̀ yẹn, o lè wá bẹ Ọlọ́run. Now ẹni kó máa bẹ èèyàn, kó máa bẹ Ọlọ́run. Ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ bẹ Ọlọ́run, how peaceful are you? That is where you are coming from. How peaceful are you? Peaceful. At the same time, again, so go for him. Agreed. That guy will have been killed. Agreed. 100%. 100% mo gbà yẹn gbọ́. But how peaceful are you? Tó bá fẹ́ ní kó bẹ Ọlọ́run, tó bá fẹ́ lọ síwájú Ọlọ́run, you have to go in a sober mood. Sober reflection. Oh, lè máa ṣépè fáwọn èèyàn kó máa gún bẹ, kó máa ní kó bẹ Ọlọ́run. So you have to go in your sober reflection. Win the meet when it comes to that. You have to go pé Ọlọ́run mo wá síwájú ẹ o. Please forgive me. You can't go before God pé orí ẹ ò pé ẹ̀yin ló ṣì àwọn ọmọ ẹ wọ́n ní sùnre ẹ̀yin ẹlẹ́sìn dagaja gíjígígí ẹ̀yin ẹlẹ́sìn kò wá ní ó ń ṣe yẹn ó wá ní kọ́nà máa bẹ́ẹ̀ touch mind. Báwo lọ́lọ́run ṣe fẹ́ touch mind? Tọ́lọ́run bá ṣe tọ́ láti touch mind àwọn tó ṣẹ̀. Àkọ́kọ́ àwọn tó ṣẹ̀ yẹn wọn ò ní nǹkan kan láti rántí nípa ibi. But ẹni tó ṣẹ̀ tó rí nǹkan ibi rántí nípa ẹ, tọ́lọ́run bá gbé ó fẹ́ touch mind ẹ̀ dé gan ni àwọn wọ́n Ọlọ́run mi fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ yìí. Àwọn ọmọ tó ṣẹ̀ bú mi lánàá. A ní Ọlọ́run mi fẹ́ gbọ́, but tó bá jẹ́ pé ẹ wà peaceful, ẹ wá fi Ọlọ́run sí. Àwọn èèyàn fi Ọlọ́run sí. Ọlọ́run yẹn á wá ran peacefulness tí yín á ràn lọ́wọ́. Bẹ́ẹ̀ wà peaceful, ẹ wá ní pé ẹ wá fi Ọlọ́run sí. The moment táwọn tẹ́ wà peaceful sí bá rántí nǹkan tẹ́ ṣe, wọn ò ní jẹ́ kẹ́mi Ọlọ́run yẹn gan kó gbòòrò lọ́kàn wọn. Kẹ́ lọ gbọ́, Ọlọ́run ò kì í ṣe idiot. Ọlọ́run ò ṣe nuisance. Ẹ má máa fi lọ́kùlọ lọ́lọ́run. Ọlọ́run ò stupid. Ọlọ́run ò stupid. Hello? Ẹ káàsán. Yes, ma. Yeah. Ẹ kú iṣẹ́ mà o, ẹ ṣé bẹ́ẹ̀ mà. Yeah. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn, ṣó ti yé yín mà. Ó dàbí ọ̀rọ̀ yẹn dàbí nísìn pé èèyàn tí ó lọ ṣoògùn lọ́dọ̀ babaláwo pé òun fẹ́ ṣoògùn ìfẹ́, ṣó ti yé yín. Tán ṣoògùn ìfẹ́ tí ò wà níwà, tí ò níwà, tí ò mọ kódó. Bẹ́ẹ̀ ni ó ti ṣoògùn fẹ́ nítorí pé o ti lò fọ́kọ ẹ̀, ọgbà máa gbọ́kọ ẹ̀ létí ní ẹ̀jẹ̀ sọ pé báwo lògùn fẹ́ ṣe fẹ́ ṣiṣẹ́. Ẹ má Ọlọ́run ò stupid, ẹ má máa fi lọ́kùlọ lọ́lọ́run. Because mo rí àwọn ìlọ́ọ̀tì kan lórí kinní gan láti àná táwọn èèyàn míì tún jáde tó tún sọ̀rọ̀ sáwọn bàbá yẹn tó tún sọ̀rọ̀ sáwọn mùsùlùmí pé. You are not helping situation. You are not helping. You are not helping. Bẹ́ẹ̀ni. You can tẹ́ bá ṣe yẹn ẹ ṣe yẹn fún ibi tí ò ti sí evidence. But ibi tí evidence bá wà gbogbo ẹ má máa think about your own ọpọlọ. Ẹ má máa ronú. Think about the rule of law. Mo ń sọ̀rọ̀ nípa kó offender lánàá. Ẹ máa think about rule of law. Bẹ́ẹ̀ni, ìyá máa kọ́kọ́ bẹ àwọn bàbá yìí ná kọ́ jèbù rẹ̀ kọ́ jọ ní tìtorí Ọlọ́run kọ́ fi ṣírò pé ọmọ wọn ni. Ìgbà yẹn gangan lẹ́yìn yẹn lèèyàn lè máa tún wá máa bẹ Ọlọ́run pé Olúwa bá wa rọ̀ wọ́n lọ́kàn. Kì í pé kéèyàn máa bẹ Ọlọ́run pé Olúwa rọ̀ wọ́n lọ́kàn kẹ́kẹ́ tó máa continue láti máa jáde kẹ́ tó máa bú wọn lọ. Àti kíkà iṣẹ́ gan ni ẹ wò Ọlọ́run think ẹrù pé wọn tó máa ṣerú nǹkan báyìí náà wọn náà ti ṣe homework wọn ti ṣe findings wọn. Ẹ̀rí láyà tó sọ̀rọ̀ lórí kíní àná ni ó sọ̀rọ̀ with ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mọ nǹkan tó ń ṣe tó mọ nǹkan tó ń sọ. Ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ àdámù ẹ̀yin ẹláró aládìrẹ
ẹ̀yin tẹ́ ẹ̀ kọjá market Mushi market mi ní gbogbo yín o ẹ máa débì kan ẹ máa fẹnu yẹran sọ́bẹ̀ ntẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ní fact lọ́wọ́ ẹni tó bá ní evidence lọ́wọ́ ẹ̀ lè bá lo agídí ẹ máa bẹ̀bẹ̀ ni ẹni tó bá ti ní evidence lọ́wọ́ against you you have to plead eléyìí kọjá Ọlọ́run bá mi rọ̀ wọ́n lọ́kàn tọ́lọ́run bá máa rọ̀ wọ́n lọ́kàn gan tí wọ́n gan ò bá ṣiṣẹ́ rọ̀ wọ́n lọ́kàn ara ló máa ń ran gbọ́ǹbù lọ́wọ́ Ọlọ́run gan dájú Ọlọ́run gan ń forgive ẹ má gbàgbé ẹ rí kan tó ṣe fún Dáfídì ni ó ìgbà tí Dáfídì ṣàṣebáṣe ọ̀ǹtì ìgbà tọ́mọ yẹn kú pẹ̀lú tọ́mọ yẹn kó dá sẹ̀ríà fún tó tún wá pè ní ẹni bí ọkàn òun gan dájú òun gan kì í forgive tó bá bẹ̀ kó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ló ń forgive ẹ̀rí kan tó ṣe fún Mósè ni torí pé ó fi bínú fún nǹkan mọ́lẹ̀ kó délẹ̀ lérí ládùúrú ẹ̀bẹ̀ tó bẹ̀ òun gan kì í forgive tí ò bá ní forgive tó bá mọ wé ara ẹ̀rí tí Jésù gan ṣe ni ó bá àwọn èèyàn tó sọnù ilé ẹ̀ di ilé atẹ́tẹ́ ó mú ẹgbà ó lù wọ́n jáde ó ṣépè fún igi ọ̀pọ̀tọ́ tí ó gégùn fún Ọlọ́run ògọ̀ kò ń ṣọ̀dẹ̀ tí o tó bá sọ wípé nǹkan tó yẹ kó ṣe òfìlẹ̀ ò ṣe ó wá lọ rọ́nà òun níṣẹ́ ó ṣeé ṣe kó àdúrà yẹn má gbà tẹ́mi Ọlọ́run gan bá fẹ́ wọbẹ̀ tí ò bá mímọ́ ń bẹ̀ kò ní dúró kí dẹ̀ ni mímọ́ àwọn homework tí ẹ̀yin bá ti ṣe lẹ̀ gẹ́gẹ́ bí peaceful homework ni ẹ lè gbàdúrà lé pé mo ti ṣe exam o mo kàwé mo ti ṣe exam Ọlọ́run jọ̀ọ́ jẹ́ n bójú rere ẹni tó fẹ́ mark exam mi pàdé o lè sọ pé kọ́lọ́n jẹ́ o pass exam tó o kàwé fún o lè ní kọ́lọ́n jẹ́ o pass exam tó o kọ nǹkan kọ́lẹ̀ o máa fail ní odò ó máa gbé dodo kan ní bẹ́ẹ̀ tó o bá ti kàwé tó o dárun mọ́jú tó túmọ̀ sí wípé tó o bá ṣiṣẹ́ Ọlọ́run á wá fàlùbáríkà sí nǹkan tó ṣe tó bá ti kàwé tó dárun mọ́jú tó bá kù díẹ̀ káàtó Ọlọ́run lè gbọ́wọ́ ó lè kó sí mákànú kó wù ẹ́ ṣe láàánú bẹ́ẹ̀ tó bá kọ̀ọ̀kan kọ́lẹ̀ tó ní pé kọ́lọ̀ ń jẹ́ o pass ó dọ́lọ́run wò nìyẹn odò F9 yẹn wọ́n máa yẹ etí àti ẹnu sí. Hello? Hello ma. Hello jàre. Yes ma. Òdodo ọ̀rọ̀ ní nǹkan tẹ́ ń sọ. Kọ́lọ́run kó ṣàánú ni àwọn èèyàn tán bá ti lè bẹ̀bẹ̀ kò possible kéèyàn ó ṣe èèyàn téèyàn bá ṣe èèyàn lèèyàn kọ́kọ́ lọ bẹ̀ náà. Gbogbo ìtẹ́yìn sọ yẹn ní evidence àwọn èèyàn tó lé evidence lọ́wọ́ against yín mo hó pé tani Ọlọ́run nǹkan tó bá wà níbi a máa feel bad pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí. Ó máa feel bad but Ọlọ́run fún yín làákàyè gan o tí irú yín tún fi wà nílé ọkọ pẹ̀lú àdúrà làákàyè tọ́lọ́run fún yín Ọlọ́run níjà làákàyè ọjọ́ba o. Àmín Ọlọ́run. ẹ kú ètò Ọlọ́run máa sìn lẹ́sìn. I'm telling you ó máa feel bad pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí téèyàn bá ti ní evidence lọ́wọ́ against ẹ no matter how small ó máa hands off ni. alẹ́ nìyí. Anyway, ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́. Hello? Hello ma, ẹ kú ètò ma. Ẹ ra sà. Then ẹ̀yin àti nǹkan iṣẹ́ ní láfẹ́ ìbẹ̀tẹ̀ ń bẹ iṣẹ́ ń gbọ́. Ṣé rí arápá wà látọ̀ fẹ́ kó sí ọ̀bọ̀ ẹ̀ lọ́rùn lọ́ fi lọ sọ fún kí ló kọ lọ́yà yìí. Ṣé rí ọ̀rọ̀ ìpìyìn ẹ̀ lè gbéjà lọ bá wọn lọrin ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìbẹ̀tẹ̀ máa bẹ̀ ọ̀ náà ní tó fi máa gbọ́. Ẹ má wọrí bàbá Uncle Falana ń ṣe wèrè ṣé Uncle Falana máa wá lọ́jà ni. Uncle Falana náà mọ rule of law ẹ má worry ìgbà yẹn. Ẹ ti mọ lọ́yà tí mò ń sọ. Uncle Falana ni mò ń gbọ́ but kò yẹ ò matter wọ́n lè ní lọ́yà kò matter but. Then show èrè náà. Ẹ má worry. Kò tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn kò lè sọ the problem o. Ẹ má worry. Kó máa bẹ̀ wọ́n ní. Because ṣẹ́rí ọba àlọ́ ní gbogbo nǹkan ní kó máa bẹ̀ jù. Secondly pé ọba àlọ́ ní náà sand ni. So wọ́n dẹ̀ ní evidence lọ́wọ́. So gbogbo pèsè òyìnbó ṣẹ́ tó ń ṣe ogbè tó ń dáná kọjá káwọn dáwọ́ fún lọ́yà kọ́ lọ́ọ́ bá lọ́yà yẹn gbogbo ẹ̀kọ́ ní solution o ìgbé kan bẹ̀rẹ̀ wọ̀ ní solution. Ẹ má wọrí ṣe rí nǹkan tí mo kàn fẹ́ kí ọba Ìlọrin bàbá o àti àwọn àfáà mọ̀ ní wípé
kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media ni wọ́n fẹ́ràn TaniỌlọhun ọ̀pọ̀lọpọ̀ ní motive wọn tó yàtọ̀ sí pé ìfẹ́ kí wọ́n má ronú kó má rò pé nǹkan táwọn èèyàn ń ṣe kó wá fi yẹn fi ìyà jẹ kó jọ nítorí Ọlọ́run. àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí social media ni wọ́n fẹ́ràn TaniỌlọhun. Hello? Yes? Dájọ́ mi mọ bí orí ètò ni mo wà. Orí ètò lẹ́wà. Ẹ ṣe mo dúpẹ́. Àti Yínká TNT mo fi yín. Yes sir. Ọgbọ́n orí yín ò ní jọba. Àmín. Ẹ ṣe ẹkú bẹ́ẹ̀ bá a dá sí ètò yẹn inú wa dùn púpọ̀. Àmọ́ àwọn nǹkan kéékèèké méjì kan ni mo fẹ́ sọ mà. Okay sir. Ìkan kínní ni pé ṣe rí social media ní gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn. Kò dẹ̀ sí kan ṣo tó súnmọ́ TaniỌlọhun nínú wọn. Èmi ò rí sí ẹgbẹ́ yìí náà wá play irú àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn síta táwọn bàbá yẹn á tún padà tún gbọ́. Ẹni sùúrù tí mo play síta yẹn. Mo máa parí ọ̀rọ̀ mi èyí náà máa sọ nǹkan fún mi mà. Okay. Ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì mi ò ẹ̀fẹ́ kẹ́ dárúkọ bàbá wa Fálànà tó fẹ́ lọ defend ẹni àti Ṣòwòrẹ́ torí bá ti dárúkọ wọn yẹn ẹ ti jẹ́ kí wọ́n mọ̀ wípé. Wọ́n ti wà lórí social media ṣẹ́yìn ò sí lórí social media ni. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn gbogbo wọn kì í ṣe pé social media. Ẹni sùúrù bàbá ẹni sùúrù bí tẹ̀dé yẹn ó ti wà lórí social media wọ́n fi ṣe show lánàá èèyàn kan ti ṣe show lánàá tó sọ̀rọ̀ sí Ṣòwòrẹ́ so ẹ gbàgbé yẹn ó ti wà lórí social media number 1 number 2. Gẹ́gẹ́ bí Bíbélì tẹ́yìn náà kò tì máa Bíbélì ní ẹni tí ó bá bá dópin là ó gbàlà kò yẹ ká sọ pé mo ṣọwọ́ mi mo ṣẹsẹ̀ mi. Bòye mi náà mo tún padà báyìí ṣe bẹ́ẹ̀ mi náà mo tún padà báyìí bàbá èmi náà mo tún padà yìí. Then secondly sir ṣe wá rí voice note yẹn ó yẹ kẹ́ mọ̀ pé kí voice note yẹn tó dé irú èmi ó máa ti dé ibi tó yẹ kó dé lọ́dọ̀ bàbá yẹn àwọn tó yẹ kó rí á ti rí ó yẹ kẹ́ mọ̀ pé wọ́n sẹ̀ǹdẹ̀ sẹ́mi pé kí n wò ó àwọn ni tí mò ń sọ̀rọ̀ fún o n tó ṣe sẹ̀ǹdẹ̀ sẹ́mi nìyẹn pé kí n wò ó. Okay, apart from yẹn ẹ máa gbọ́ èèyàn kan play show kan lánàá táwọn kan ní gbogbo bí tẹ́ bá ti rí Ìlọrin Yorùbá ẹ máa sòkò pa wọ́n ni ṣerú yẹn ṣe yẹn dáa òun náà mo ṣe sọ fún wọn pé kó má kà á kún. Tá a bá ní ká kọ̀ rẹ̀ nu wọn kún. Àwọn wèrè social media nìyẹn. Kó má bàa bàjẹ́ la ṣe ní kà kún mà ẹ má jẹ́ ká ka ọ̀rọ̀ wọn kún rárá torí tá a bá sì ń ka ọ̀rọ̀ yẹn kún problem ló sì máa ṣẹlẹ̀. Sẹ́rí èyí táyìn sọ yìí máa èyí táwọn tá à ń pè ní mùsùlùmí náà ṣe pọ̀. Ǹjẹ́ mọ̀ pé èèyàn ti wa ló wà ń bẹ̀. Bàbá tó ń sọ̀rọ̀ wípé ìwé irọ́ tí wọ́n gbé dání bàbá tẹ́ ẹ sọ kó dì fèmù yẹn ni o ó ní ìwé irọ́ tó ń gbé dání àti sórí irọ́ tí wọ́n kọ síbẹ̀ ta ló máa gbọ́rú ẹ̀ pẹ̀lẹ́sìn tó ń sè sínú ẹ̀ máa dò sí tí ò ní fẹ́ dárú bàbá bẹ́ẹ̀ lóhùn. Bàbá Yorùbá máa ń pòwe kan wọ́n ní tí olóko ńlá bá ń dòyà ẹni gbígbin là ń gbin. Mo gba ìtẹ́ sọ yẹn mà mo gbọ́rọ̀ tẹ́ sọ ǹjẹ́ gbogbo nǹkan tá à ń lọ yìí a lè máa bá a lọ báyìí. Gbogbo nǹkan tẹ́ẹ̀dẹ̀ ń sọ yìí pé wọ́n sọ yẹn bàbá kò sí òfin tó wà against ẹ̀ bọ́ eléyìí táwọn gbé dání wọ́n ti ní òfin against yín. Tẹ́yìn náà bá dẹ̀ mọ̀ wípé ẹ fẹ́ lò against wọn ẹ̀yin náà kó kẹ́kọ̀ọ́ lọ sí court bẹ́ẹ̀ àwọn ti kọ́kọ́ wà bẹ́ẹ̀ wọ́n ti ní nǹkan against yín tó ló kó lábándó ya ẹni gbígbin là ń gbé. Ṣé ọ̀rọ̀ tẹ́ sọ tòótọ́ ni mo dẹ̀ gbà yìí gbọ́. Àmọ́ bí tẹ́mi kàn ní ọ̀rọ̀ méjì ni mo kàn ní láti sọ fún yín bẹ́ẹ̀ mà. Àkọ́kọ́ ni pé orúkọ àwọn méjì tẹ́ dá yẹn tí wọ́n ń gbìyànjú láti dìde. Ó wà lórí social media ó wà lórí social media already. Ẹ̀yin ò wá ní wo bẹ̀ ṣe rí gbàdé yìí bá fẹ́ sọ̀rọ̀ yín ẹ̀ ní sọ pé mo ṣọwọ́ mo ṣẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ni sọ pé ṣọwọ́ ẹ̀ṣọ́ bẹ̀ yẹn àwọn yẹn náà rò wípé dẹ́bílì àwọn ènìyàn yóò ti dọ̀tà àwọn náà ṣọwọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ àwọn tí ẹ̀ bá wọn ṣe mọ́. Irọ́ ṣe bẹ́ẹ̀ mi mo ti padà yìí ṣe bẹ́ẹ̀ mi mo ti padà yìí. Jẹ́ ṣé mo dúpẹ́ ẹ ṣe tẹ̀ padà ṣe wá rí ibi kejì ṣe rọ́rọ̀ owó tí wọ́n sọ pé àwọn nídìí yẹn wọ́n lè nídìí owó tó tọ̀ because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọ pé bàbá yẹn ò ní gbowó lọ́wọ́ wọn bàbá yẹn èèyàn ńlá ni ẹni ọ̀wọ̀ ẹni iyì ni èèlò lẹ fẹ́ dá fún bàbá Fálànà níbo TaniỌlọhun ló nídìí owó tí TaniỌlọhun bá dé láti ibi tó lọ kọ́lọ́run jó dé láyọ̀ á gbé àkáǹtì ẹ̀ síta èmi gangan personally máa ní nǹkan tí mo fẹ́ ṣe fún. pé ẹ bá fún àwọn èèyàn wa tó wà lórí social media pé bàbá wa Fálànà ò béèrè owó lọ́wọ́ yín o
ẹ má dáwó fẹ́ nìkan kan o. Bàbá everybody mọ̀ pé bàbá Fálànà ò lè gba nǹkan kan. Ẹ bí jáde púpọ̀ láàárọ̀ yìí, inú bí yín jù. Inú máa bí mi náà ńgbà téèyàn bá ń wà téèyàn ń jẹkuru kó tọ́ láwo táwọn èèyàn dẹ̀ ń gbọ́nwọ́ ẹ̀ sẹ́yìn. Èèyàn ń jẹkuru kó tọ́ láwo ẹ̀ ń gbọ́nwọ́ ẹ̀ sẹ́yìn. Ẹ má jẹ́ ká fi ìbínú sí, mo fọ Ọlọ́run Elédùmarè bẹ̀ yín. Ẹ má jẹ́ kí inú bí yín jù. Ẹ dẹ̀ máa ń wo ìwà àwọn èèyàn tó wà lórí social media àtọ̀rọ̀ ẹnu wọn. Ẹni tó wà láhàámọ́ ni kẹ́ jẹ́ ká rò. Bẹ́ẹ̀ sí ń ròyìn náà ni kẹ́ máa bá wa rò ó. Ẹ má sọ pé ẹ má padà torí pé tẹ́ bá padà ṣe láṣeyọrí nìyẹn. Àṣeyọrí yẹn gangan ó ní yìí àtògo tẹ́yìn ní níbẹ̀ torí pé ẹ ní interest inú ẹ̀ ni. Ẹ dẹ̀ rí Abdulaziz ẹ rí gẹ́gẹ́ bí ọmọdé tó jẹ́ pé òye ò sì yé tó. Gbogbo nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ náà ló yé. Inú ọ̀rọ̀ títí yín tó bá wá kúrò lẹ́ máa wá jẹ́ káwọn nǹkan méjì àbí mẹ́ta yé. So ìyẹn ni mo rí ẹ má kúrò ẹ má padà torí tẹ́ bá padà ayé ibòmíì ló máa tún yí sí. Irọ́ ni Ọlọ́run ṣe. Tí ó bá jẹ́ sí tí mo rí tẹ́ padà mà ẹ ṣé mo dúpẹ́ o ẹ má padà o ẹ má padà bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń solicit yẹn náà ní kẹjọ kẹtù continue Ọlọ́run á dúró tì yín Ọlọ́run á dẹ̀ bá wa ṣe láṣẹ yọjú. Àmín Ọlọ́run. Ẹ̀yin bàbá mi ẹ má wo ariwo ọjà ṣe rí bíbí ire kò ṣeé fowó rà tó bá ní wọ́n bí ìyàn re ó lẹ́kọ̀ọ́ re wọn kì í kọ́ sórí nínú ìwà téèyàn bá wù ní àwùjọ náà fi máa mọ̀ pé ilé wọn bí ire ó réyàn tọ́ ó réyàn re tọ́ wọn ó ròbí ire tọ́. Hello madam ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Hello yẹ kí n bèrè kọ́sẹ̀ kan ẹni tẹ́ gbé TaniỌlọhun kí lẹ wí. Ẹni TaniỌlọhun yẹn á ò ní TaniỌlọhun. Mi ò mọ̀ o. Okay, take out of view it. TaniỌlọhun less than 30 years. Yeah, I agree. So, Cherry, everybody need TaniỌlọhun is an adult. Tó mọ nǹkan tó ń ṣe. Bàbá ẹ má gbé yẹn wá. Ó lè defend láti defend that right. Ẹ má gbé yẹn wá, à ń bẹ̀bẹ̀. Defend lára ẹ̀ kò yé mi. Ẹbí wọ́n kan ṣe ní kó má gbé yẹn wá. Mo ń gbọ́. Ó lè tẹ́lẹ̀ bá lọ sí kóòtù tó bá ní kó má bá òun bẹ̀bẹ̀ òun fẹ́ defend ara ńkọ́. Òun ní rídì tó fi ṣe nǹkan tó òun ṣe ńkọ́. Ok. Ẹ má wọrí, àwa mọ̀ pé kò ṣe yẹn. Kò sí ẹni tó máa wà nínú so nísìnyí wọ́n wá gba freedom yín lọ́wọ́ yín. Even nílùú ìtọ́ bá mú yín pé ẹ̀ níwèé tó mú yín sílé ńlá tí kò tí tẹ́ ẹ̀ tí mọ̀ bí wọ́n máa dá yín padà lọ́lé àbí bá ẹ sì máa fẹ́ kọ́ máa bá yín bẹ́ẹ̀ ṣe ń pe lọ́ọ̀yà lẹ́ máa pe àwọn èèyàn tó bá dìde fún yín. No. Hello, Mr. Yinka. When I was in Germany, my lawyer will always say something. Anikini, if you can't do the sentence, don't commit the crime. If you cannot do the sentence, don't commit the crime. Ṣé ẹ̀yin fẹ́ bẹ̀bẹ̀ ẹni sùúrù ṣé ẹ̀yin fẹ́ bẹ̀bẹ̀ ni àbí ẹ fẹ́ máa dákun. Ó ti ṣe. I'm just being neutral. Ẹ̀bẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀. Kí ìjọba bí à ń bẹ̀bẹ̀ kọ́ là ń sọ yìí. Ó sọ pé ó tẹ̀mí sọ. Ṣẹ́ni oníkálukú lè ní reason tó fi ṣe kan láàyè. TaniỌlọhun is an adult. Ó lè ní reason tiẹ̀ tó tó ń prevent for ara ẹ̀. Kò ní èyí sí okay, ó wá ti wá ní reason yẹn. Kò dé wá mọ̀ kó máa so anybody máa mọ̀ wípé nǹkan máa lead sí nǹkan báyìí tó mọ ìpàwọn lára ẹni tó wà sane tí ò ní mental problem á dẹ̀ ṣe. Tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ máa ń sọ gan tó máa ń wà irritating. I'm sorry. Èèyàn máa mọ̀ pé kíní máa lead. Yeah, ó lè mọ̀ pé ó lè feel pé kò ní tó báyìí. Ó tẹ̀ lè feel pé wọn ò ní mú un. Wọ́n ṣe ní pé wọ́n arrest yẹn so tó bá mọ̀ kó máa mú àwa fẹ́ sẹ̀rìn lọ síbẹ̀. I mean, people should think. The person you are talking to kò ń ṣe stupid person now. Do I look stupid to you? Tó bá ní pé bíbí ire kò dìgbà tí wọ́n bá kọ sórí inú ìwà èèyàn náà máa ti mọ̀ pé wọ́n bí èèyàn re. Hello, Sister Yinka, ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Àkó ètò mà. Yes sir, yes ma. Lágbára Ọlọ́run ẹ jẹ́ àwọn ọmọ yín náà ní fojú sunkún ọmọ. Àmín Ọlọ́run. Bẹ́ẹ̀rí nípa ọ̀rọ̀ tí màá yẹn sọ lẹ́ẹ̀kan pé bóyá TaniỌlọhun ò fẹ́ bẹ Mùsùlùmí. Ó possible but kò tó possible táwa bí àmọ́ bá fojú wò. Ẹ jẹ́ ká bẹ gbogbo àwọn ẹ̀yin àfáà Ìlọrin ẹ dákun torí ọlá àti àfáà àgbáyé gbogbo àwa Mùsùlùmí àgbáyé ẹ dákun àfọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ká foríjì TaniỌlọhun. Okay, Mùsùlùmí lẹ́yìn. Káwò pé ńgbà táná bí bẹ́ẹ̀ ni mà.
nígbà táwọn bí wà láàyè sallallahu alaihi wasallam oríṣiríṣi ọ̀tá ló ní. Ó láwọn ọ̀tá kan tó yẹ pé gbogbo ibi tó bá ti fẹ́ lọ kírun wọ́n máa tún ètò ẹ̀ lọ́bẹ̀ wọ́n máa kógi ẹ̀gùn sójú ọ̀nà fún. Nígbà tó yá táwọn bí ò rí ọkùnrin mọ́ wà lọ sílé pé ọkùnrin tó máa ń kógi ẹ̀gùn sójú ọ̀nà fún mi tí mo máa ń gbà kọjá gbogbo ìgbà ní orí ìgbà táwọn bí máa délé ọba lórí àìsàn. Ànábì ṣàdúrà fọkùnrin sì kára pé pẹ̀lú gbogbo ibi tí mò ń ṣe fún ànábì sallallahu alaihi wasallam ànábì tẹ̀ tó forí jìnlẹ̀. Nígbà míì èèyàn máa ń ṣe nǹkan tí ò ní mọ̀ pé nǹkan tóun ṣe àwa mùsùlùmí àgbáyé ni mò ń bá sọ̀rọ̀ tó máa wò pé nǹkan tóun. Oh my God. Mo ń gbọ́ yín. Tí wọ́n ní òdù. Mo ń gbọ́ yín. Ẹ̀yin mo ń gbọ́ yín. Ẹ jẹ́ kí TaniỌlọhun kó mọ Ọlọ́run látara wa. Ẹ dákun ẹ jẹ́ ká foríjì TaniỌlọhun. No, ẹ má sọ yẹn o. To him Ọlọ́run tiẹ̀ tó ń sìn ẹ filẹ̀ ẹ má ní kó mọ̀ náà torí irú àwọn ọ̀rọ̀ yẹn tún lè ignite kíní kan. Ẹ forgive ẹ tó bá wá wù pé òun fẹ́ fi nǹkan tóun ṣe lẹ̀ òun fẹ́ wọ sí Christianity àbí Islam òun nìyẹn adult ni. Ẹ jẹ́ ká foríjì ká jẹ́ kí ó jẹ́ ní ìmọ̀mọ́ ìfẹ́ kó ká gbà pé ó ṣàṣìṣe sí wa ẹ jẹ́ ká foríjì. Ṣùgbọ́n gbogbo àwa Christianity àtàwọn ẹlẹ́sìn ṣẹ̀ṣe ta tún jáde tá à ń sọ̀rọ̀ òdì sí àwọn àfáà wa ẹ dákun ẹ jẹ́ kó ní kálukú lọ mọ nǹkan tó máa sọ. Torí pé kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé alára ló mọ ibi tára ti ń dùn òun. Exactly. You are not helping the guy. You are not. Ọlọ́run. Alára ló mọ ibi tí ara ti ń dùn òun. Ẹni tí ò dẹ̀ dé bẹ́ẹ̀ kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹni tó. Help ẹ tẹ́ ẹ bá ti lè gbogbo yín tẹ́ ẹ bá ti lè rán ewé àlùpàyídà àbí Angel Gabriel kó lọ gbé jáde ń bẹ̀. Ẹ shut up. Ẹ má sọ nǹkan burúkú sílẹ̀. Hello. Hello, mo ń gbádùn yín. Ẹ káàárọ̀ mọ́. Ẹ káàárọ̀. Wálé ló ń pè láti ọ̀dọ̀ yín ìgbà náà tó ń pè. Okay. Yes, ma'am. Mo kàn fẹ́ make contribution lórí ètò tẹ̀yìn ṣe bọ̀ ni. I understand. Ṣé rí àwọn èèyàn à ń get it wrong Mùsùlùmí ní mí. Most times èmi náà máa ń against nǹkan tí àwa Mùsùlùmí máa ń ṣe especially lórí social media. Tó àwọn extremists pọ̀. But at the same time náà tá a bá rí òótọ́ náà á láti sọ òótọ́. Fẹ́rí ẹ̀ṣẹ̀ títa lọ́wọ́ ṣe pé kí mo support wọ́n ṣe mú o as a matter of fact mi ò support ẹ̀. Tó ló ti ń escalate things right now social media. Kò dẹ̀ kí da fún bó ṣe ẹ̀ṣẹ̀ kò da fún Islam. But fact ìfẹ́ káwọn èèyàn get ni pé kò sẹ́nibọ̀dì tó lè gbà kí ẹ̀kọ́ máa bú bàbá ẹ̀ tí ò ní bí. Even if mi fi ẹ̀kan yìí gan tí wọ́n bá bàbá mi lórí social media ó máa ń bí nígbà mi nípa lè gẹ́gà kó mẹ́ta. Pé kí lẹ́yìn ìsọ yìí. Gbogbo àwọn títà wọn náà ń bú bàbá wọn yẹn tó wáyé tó bàbá àwọn tó ń support ẹ̀ bàbá tó ń ló ń bú àwọn ti fẹ́ fíìl. Wọ́n mú torí ẹ̀ sí ló get the right. Mùsùlùmí ní ẹ̀kọ́ bá wa plead ẹ má padà sẹ́yìn ẹ bá wa plead ẹ bá wa plead. Ẹ má open wound yẹn ẹ kọ plead ni ẹ jọ̀ọ́. Nǹkan tí màá kọ́ sọ náà ni pé kán jọ jókòó kán sẹ́kì tí ìgbà ara wọn kọ́ jẹ́ kó máa lọ àmọ́ kó má bóyá kankan mọ́ ó lè ṣe sìn. Lákòókò tí mo kún wa rí ẹ̀dí ẹ̀ ní tí ní káà náà ṣe ti wá Islam gbà kéèyàn fọ́ọ̀sì ẹni bọ̀dọ̀ tẹ́sí gan Islam fara mọ́ ṣe tó bá ń wù ẹ́ wọ́n á tún fẹ́ yàwó tá kírísítọ̀ lè fẹ́ ṣe ó lè ṣe táwọn jọ agreement. Islam fàyè wá kéèyàn fọ́ọ̀sì ẹ̀sùn lọ́rẹ́ ní bọ́dì ó lè ṣe sìn ẹ̀ kó má bóyá kankan mọ́ nínú kọ́ fẹ́ sọ nìyẹn. Ẹ ṣeun. So bíbí ire wọn kì í kọ́ sí orí nínú ìwà èèyàn náà fi máa mọ bíbí ire. Mo fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ gbà pé anybody tó bá tún ṣì tí ò bá wá peace pẹ̀lú ibi tí ọmọ yẹn wà nísìn tí ò wá peace ẹ gbà pé wọn ò bí ire ni. Ẹ wá foríjì ẹjọ́ ẹ ṣàforíjì nítorí Ọlọ́run. Hello. Yeah. Rama. Yeah. Ẹ kú ètò. Yeah. Ṣé you are live? Mo ṣì wà live. Ṣé you are live? Bẹ́ẹ̀ni. Okay, Rama. Yeah,
lórí ọ̀rọ̀ tí ẹ ń sọ mo kàn fẹ́ mo ní àlàyé kékeré kan láti ṣe lórí. ẹ má jẹ́ kálàyé yẹn pé kò bá wa plead ni o. ẹni. ẹ kò bá wa plead ẹ plead ni. àkọ́kọ́ náà ẹ má bínú mo kó yọ yín kéré ẹ̀ẹ́dẹ̀ kí n ṣe ọmọdé ní orí íńtánẹ́ẹ̀tì náà pleading ò le ẹni téèyàn fẹ́ plead on his behalf ǹjẹ́ òun náà ready láti plead ṣó ready láti reconcile. bọ́ ẹ mọ̀ náà kò sí bíbà yìí ẹ mọ̀ ẹ̀yin èmi àti yín à lè sọ because ẹ̀yin ò sí ń bẹ̀ mo dẹ̀ believe pé èèyàn tó bá wà ní situation yẹn nísìnyí ẹ lè ní pé kò ní ready láti reconcile. no ẹ mọ̀ táwa ti ń dúró dè ẹ mọ̀ táwa tíìmù àwa tíìmù ń dúró dè ní táwa ń dúró dè ni pé àwọn tó ń ti yẹn àtàwọn tó tún jáde bí àwọn àgbẹ̀ yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ gbàgbé ẹ má sọ yẹn. bóyá wọ́n ti ní backbone kan káwo ibi tí wọ́n fẹ́ bá jáná kó tó di pé àwọn náà àlèkọ́sídà ẹ ní sùúrù ẹ má ṣe gbogbo yẹn ẹ má ṣe gbogbo yẹn ẹ má ṣe gbogbo yẹn ẹ mọ kírísì tẹ́ ṣe lè ṣe gbogbo yẹn nítorí irú àwa tá a ní ìsìláàmù yìí ẹ má torí irú àwa máa ń pẹ́ ni tó ń pè mí padà láti Germany torí irú àwa tá a mọ Islam àwọn ògbúdọ̀ máa tún máa pàrọwà fẹ́yìn àwọn ògbúdọ̀ máa pàrọwà fẹ́yìn irú èmi sì èmi mi ò gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá yẹn náà ẹ̀yin tíìmù yìí ni àwọn bàbá yẹn náà èmi wọn ò lè gbé àwọn bàbá yẹn náà abiyamọ ni wọn ẹ̀yin tíìmù yìí náà ni ẹ̀yin yìí náà ni ẹjọ́ irú ọkọ lọmọ nísìnyí tọkọ lọmọ bá gbọ́ kó máa gbọ́ mo rí ṣòótọ́ ṣe ẹ bọ́lẹ̀ ń bẹ̀ àgbàyà hello àgbàyà hello mo ń gbọ́ jàre. hello ẹ káàárọ̀ mà ẹ jọ̀ọ́ má bínú o mo máa ń wo program yín gan but ó ní fídíò kan tí mo rí nísìn tí aláàjì kan tán post fún lady tó bú ààrẹ àti bàbá àwọn oníṣẹ̀ṣe yẹn wọ́n pe lady yẹn jáde nísìn pé kó wá apologize fún nǹkan tó sọ gbogbo èébú but ẹ jọ̀ọ́ torí ẹ lọ wo fídíò yẹn kẹ́ fi ọgbọ́n àgbà gbé fídíò yẹn but nǹkan tí another thing tí mo fẹ́ sọ ni pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fún TaniỌlọhun náà ní àyè láti apologize because àwọn pé lady yẹn tó insult gbogbo àwọn ààrẹ or something like that but ẹ jọ̀ọ́ torí ẹ lọ wo fídíò yẹn kẹ́ wo bá ṣe address yẹn wọ́n jọ̀ọ́ torí Ọlọ́run kó fún TaniỌlọhun náà ní àyè láti apologize fún gbogbo àwọn tí wọ́n bẹ̀. And again mo ń wo àwọn fídíò kan tí àáfàá kan náà sì ń ṣe fídíò kan lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́ pé wọ́n tún dá gbogbo ọ̀rọ̀ yìí wọ́n tún fi evil to evil wọ́n ṣáà build another crime. Baba aunty whatever it is ẹ̀pọ̀n yín àti orí yín ṣe mọ̀ pé ẹ̀pọ̀n àwọn bàbá yẹn ló máa wà lọ́wọ́ TaniỌlọhun tẹ́lẹ̀ bọ̀ nísìn ẹ̀pọ̀n tí yín ló wà lọ́wọ́ wọn whatever tẹ́ bá rí a máa mójú kúrò ni. We will just apologize. Yeah, I'm apologize, but at least everybody in bebe. We will just apologize. Everybody in bebe. Ọlọ́wọ́ náà bebe. Apart from ṣe fídíò ń sì tí wọ́n change gbogbo ọ̀rọ̀ ẹ pé kò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tó lè wá bẹ̀ wọ́n pé wọ́n máa gbọ́ pé irọ́ ni gbogbo ẹgbàgbé yẹn gbogbo àwọn àfáà tẹ̀ ń rí yẹn àwọn tí ọ̀rọ̀ yìí kàn gangan alálùbáríkà ni wọ́n àwọn yẹn wọn orí wọn pé wọ́n mọ ohun tó ń ṣe wọ́n mọ àwọn nǹkan táwọn máa listen sí wọ́n mọ ìtàn ní listen sí so ẹ gbàgbé yẹn ọ̀rọ̀ ẹ gbàgbé yẹn. Okay but but till now everybody ṣì ń bẹ̀bẹ̀. kò ń ṣe everybody ló ń bẹ̀bẹ̀ kò ń ṣe everybody ló ń bẹ̀bẹ̀ àwọn kan ṣì ń ṣe pé ẹ preach peace àwọn tó ń send voice note èpè kó stop àwọn tí wọ́n ń sọ̀rọ̀ èpè kí wọ́n stop èmi ò ń ṣàbòsí. account pé kó máa send owó sínú account torí TaniỌlọhun ẹjọ ṣé wọ́n fẹ́ bíìdì owó yẹn lọ sanwó fún. àwọn ọ̀dẹ̀ ni kò san òtún ló máa ṣẹ̀wọ̀n rárẹ̀ àwọn tó bá gọ̀ kí wọ́n sanwó síbẹ̀ torí kò TaniỌlọhun bá dé àdáwó fún àwọn tó bá gọ̀ kan sanwó síbẹ̀. àwọn bàbá yẹn wọ́n á sort it out. Hello. àwọn hello. Hello? Yes. Yeah, ó dà pé ẹ hold call yẹn tẹ́lẹ̀. Èèyàn kan pè wọlé ni. Ṣé ń pì call mi? Ok, ní tí mi ń sọ ni pé jẹ́ kí n ṣàlàyé ní tí mi fẹ́ ṣàlàyé tán lẹ́ẹ̀kan mà. Ní tí mi fẹ́ ṣàlàyé ni pé kò ṣe rí gbogbo àwọn àkọ́kọ́ náà nǹkan mẹ́ta mo fẹ́ sáré sọ.
àkọ́kọ́ àwọn bàbá yẹn kò sí kànú wọn àwa tí. gbọ́dọ̀ ti fẹ́ mọ àwọn bàbá wa mọ́. ẹ̀wọ̀n ò ní dìfẹ́ mọ àwọn bàbá yín mọ́. kò sí ọ̀dájú nu wa. ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹ sí lára tíìmù àwọn TaniỌlọhun but ẹ stay neutral ẹ̀yin dẹ̀ ń wá peace ẹ̀ dẹ̀ ń wá everything settle inú mi dẹ̀ dùn lé lórí but àwọn tíìmù TaniỌlọhun gbogbo wọn pátápátá kò pé tó wọ́n máa dogun ní kó dogun ìyẹn dẹ̀ làwọn á dúró dè pé a fẹ́ dúró a fẹ́ wo gbogbo step tí wọ́n fẹ́ ẹni sùúrù mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tí n bá mọ Quran dáadáa ẹni sùúrù tí n bá mọ Quran dáadáa mo mọ díẹ̀ mo dẹ̀ mọ bíbélì díẹ̀ kò síbi tí ànábì ti fi kò síbi tí ànábì ti fi oró ya oró kò sí so ṣe rí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ti yín gan pé ẹni sùúrù ọ̀rọ̀ tó jáde lẹ́nu ti yín gan pé tó bá máa dogun tó dogun kò yẹ kó jáde lẹ́nu yín gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí kò yẹ kó jáde lẹ́nu yín. no èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. no ẹni ẹ̀ ń dúró dè wọ́n tó bá máa dogun kó dogun kò yẹ kó jáde lẹ́nu yín bẹ́ẹ̀. ẹni sùúrù mo ní táwọn tíìmù TaniỌlọhun dúró dè ní pé tó bá máa dogun kó dogun àwa wá ń dúró dè wọ́n pé a fẹ́ mọ ibi tí wọ́n fẹ́ bá yàrá jà àwa ń dúró dè wọ́n ni pé a fẹ́ wo gbogbo power àwọn tó fẹ́ ná. ẹni sùúrù mi sọ pàwọ́ la sọ pé tó bá dogun kó dogun. hello brother mi tí erin bàbá tí erin méjì bá jà ẹni sùúrù tí erin méjì bá jà koríko bẹ̀ ló máa ń jìyà àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n sí nínú ṣù TaniỌlọhun ẹ jẹ́ kí wá sọ kankan fún yín gbogbo wọn kọ́ ni wọ́n fẹ́ràn TaniỌlọhun dẹnu gbogbo ẹnu ni mo fi sọ. God bless you. ìmí ní ulterior motive. àbí tẹ̀rọ àbí kí ló ń pè ọ̀tọ̀ nìkan tó wà nínú ẹlòmíì. sinister motive. gbogbo wọn kọ́ ló nífẹ̀ẹ́ TaniỌlọhun ẹ gbàgbé ẹ ẹlòmíì ò tiẹ̀ fẹ́ kó kúrò ń bẹ̀ ìyẹn ni kẹ́yìn bàbá yìí kẹ́ jọ̀ọ́ kẹ́ ṣàánú mi gẹ́gẹ́ bí abiyamọ. kò ṣe gbogbo wọn ló fẹ́ jẹ́ kó nífẹ̀ẹ́. ẹ bá gbọ́ program Malam Yusuf lánàá àwọn náà jẹ́ kó yé pé even if he is ready pé òun fẹ́ reconcile gbogbo àwọn tóun ti defame tóun ti pa irọ́ mọ́ because láti pa irọ́ mọ́ yẹn lórí social media irọ́ gbére ni tóun bá clear nsìn àwọn Malam sọ pé òun gan ready láti stand fún láti lè liberate àwọn bàbá yẹn pé ẹ gbàgbé everything kó dẹ̀ tán síbẹ̀. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa ṣe náà nìyẹn ẹ má ṣe rí gbogbo àwọn tẹ́rí tó ń sọ̀rọ̀ lórí social media tó ń sọ̀rọ̀ aburú yẹn. àwọn boys bí ẹ̀ tó ń sọ pé irọ́ ariwo ọjà ni ẹni sùn excuse me ariwo ọjà ni gbogbo yẹn ẹni tó wọ bàtà ló mọ ibi tó ti ń tà ń lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. tó àwọn ìbá jẹ́ ìyá TaniỌlọhun ṣáwọn máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí táwọn bá jẹ́ ìyàwó ẹ̀ àbí táwọn bá jẹ́ ẹ̀jẹ̀ táwọn bá fẹ́ kó ṣe dáadáa fún àwọn ò ṣe gbéra kó lọ sí Ìlọrin ẹ ṣe pé ń jẹ Gabriel kó lọ yọ bẹ́ẹ̀ àbí kẹ́ lu ewé àlùpàyídà. èmi kì í expect pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ní sísí gbogbo orú nǹkan báyẹn gbogbo nǹkan tèmi wà after is just free him please ẹ free ẹ má ní sísí gbogbo nǹkan táwọn èèyàn sọ yẹn tó bá já wọn níyà TaniỌlọhun ṣọ́ máa ní kó wà bẹ́ẹ̀. fẹ́ pẹ́ nìkan jàre hello. hello. yeah. hello. hello sister. yeah. wọ́n ṣe gan ni ọlọ́run á jẹ́ kí gbogbo èso tó jáde lára yín lọ́wọ́ ìjà ńlá ló barika. àṣẹ Ọlọ́run. ṣé ń gbọ́ mi. ló ń gbọ́ yín. ṣẹ́rí kankan wà àwọn pípọ̀ yìí wọ́n kàn jẹ́ kí nǹkan máa mẹ́tọ̀ lójoojúmọ́ rẹ̀. bọ̀bọ́ yẹn ibi tó wà yẹn kò safe. òun ló mọ̀ nǹkan tó dùn ún kiri níbi tó wà yẹn. ṣó yẹ yín. ẹ mọ nǹkan tẹ́mi kan gbọ́ ni tí mò ń pariwo ẹ̀yin abánidátẹ́ kì í banidébẹ̀ abánidébẹ̀ tẹ́ kì í yàrá Christian. bọ̀dá pípọ̀ kan ń já pín wàhálà ẹ̀sìn lójoojúmọ́ ni. the best kan máa ṣe ni pé kán bí àwọn pípọ̀ tí bọ̀bọ̀ yẹn kú òun bẹ̀.
Because the same thing náà lọ ṣe fún Sunday Igboho. Kọ́ máa ṣe bẹ́ẹ̀ fún bọ̀bọ̀ ọmọ yìí sì kéré just 38 years old ni bọ̀bọ̀ yẹn. Ṣé ti yẹn ọlọ́run àfúnyín ṣe ọlọ́run àjẹkọ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run àjẹkọ́ máa san yín lẹ́sàn-án rere. Ṣé ti yẹn nǹkan mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé wọ́n máa gbọ́. Ẹ̀yin bàbá yìí ọba Ìlọrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run orí mi rèé o. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tó tara yín jáde ìbàjẹ́ ò ní bá o. Ọmọ yín ò ní ṣẹ̀wọ̀n o. Láṣẹ Olódùmarè. Ọba Ìlọrin bó ṣe wù kẹ́ pẹ́ tó láyé ẹ ní mọ sàárè ọmọ o. Àti gbogbo ẹ̀yin bàbá yìí ti Tani Ọlọ́run ṣe. Tẹ ní ó defame ẹ jọ̀ọ́. Ẹ má wo awuruwo ọjà o. Abánidá ìbánidébẹ̀ ẹ má wo nǹkan táwọn èèyàn ń sọ. Tẹ bá ti rí àwọn yẹn ẹ ṣáà máa wo èmi. Ẹ máa wo nǹkan tó wà lẹ́nu mi. Ṣé bẹ́ẹ̀ mi ẹ wo èmi bẹ̀ yín bẹ́ bá fẹ́ forí balẹ̀ gan máa forí balẹ̀. Èmi bẹ̀ yín ni ẹ wo èmi pé mi bẹ̀ yín. Ẹ wo pé okay èmi bẹ̀ yín gẹ́gẹ́ bí abiyamọ. Ẹ má wo gbogbo nǹkan táwọn yẹn ń sọ o. Ẹ má wo gbogbo ọ̀rọ̀ gbogbo ayé sọ yẹn. Wọ́n tó nǹkan kan. Ẹ káàárọ̀. Ẹ kú ètò. Yes ma. In fact, you have really done so wonderfully well. Mo really commend the effort in so far lórí ọ̀rọ̀ TaniỌlọhun àti gbogbo àwọn bàbá tí wọ́n ló sọ̀rọ̀ burúkú sí. Lọ́yà ló kúkú sọ̀rọ̀ yìí. Ọlọ́run máa bá yín tó lágbára Ọlọ́run. Ẹ ní fẹnu kan ẹ ní tẹlẹ̀ níbi tó ti lójú. Lágbára Ọlọ́run ayọ̀dẹ̀ ní ti fi ọ̀rọ̀ mú yín. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé àwọn èèyàn wa tí wọ́n dá kún ọ̀rọ̀ yìí they really don't know the implication of it. Lọ́yà lẹ kúkú sọ̀rọ̀ yìí you are a lawyer. Yes àǹtí Nǹka òfin oògùn òkè mọ́fin o. I think they need to know that. Ẹjọ́ tó bá dé gbé síwájú adájọ́ pẹ̀lú evidence òun ló máa dá o. I think they need to know that. So kọjọ tó bá jẹ́ wípé nítòótọ́ wọ́n nífẹ̀ẹ́ TaniỌlọhun nítòótọ́ in court tí wọ́n sinmi wàhálà kò sí nǹkan kan tó fẹ́ gbà nínú gbogbo ọ̀rọ̀ yìí. A máa bẹ àwọn bàbá yìí because tó bá jẹ́ pé bóyá wọn ò ní evidence. Exactly tó bá ní evidence sí ẹ lè máa ṣe gbogbo orí burúkú tẹ̀ ń ṣe. Evidence wà lọ́wọ́ wọn kì í open up fún yín kẹ́kọ̀ọ́ sí dànù. There is evidence. Wọn ò lè máa ṣe gbogbo orú nǹkan bíi eléyìí. Nǹkan tẹ́mi tún máa tún wá bẹ gbogbo àwọn bàbá yẹn náà ni wípé ọ̀rọ̀ TaniỌlọhun ti di egun ẹja sí wọn lọ́rùn o. Àwọn kan tún wà nínú Islam yẹn tó jẹ́ wípé wọ́n tún fẹ́ fi ọ̀rọ̀ TaniỌlọhun get back. Bẹ́ẹ̀ni. Sáwọn bàbá yìí o. Bẹ́ẹ̀ni. Kíyèsí o. Bẹ́ẹ̀ni. Nǹkan kan. That is why tó jẹ́ pé àwọn tó wà lẹ́yìn TaniỌlọhun ò gbọ́dọ̀ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ní opportunity. Àwọn people yìí ní evidence kẹ́kọ̀ọ́ sí dànù. Àwọn àgbà àfà kan tún wá wà tó jẹ́ pé àwọn bàbá tó gbé ìgbésẹ̀ yìí wọn ò nífẹ̀ẹ́ wọn o. I think kan tún kíyèsí níbi ibẹ̀ yẹn o. Nǹkan kò gbọ́dọ̀ ṣe wá láwọn tó ń fún ẹ̀rí gbogbo kínní they have nothing to lose. Ọ̀rọ̀ yìí ti gbọ̀ngbọ́n. Wọn ò ní kankan láti lose wọn ní kí tọmọ ọlọ́mọ má bàjẹ́. Wọn ò lẹ́nìtì láti lose o. Wọn ò ní kí tiẹ̀ má bàjẹ́ báwọn kan ló wà ní Galo. Exactly. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ẹ kú iṣẹ́ mà. Ara ń ta mí mo lọ ẹ rò pé kò sí nǹkan tí mo rí ni tára fi ń ta mí. Ẹ rò pé ọ̀rọ̀ ẹnu tẹ́ jókòó sórí social media tẹ́ ń sọ wọ́n ní ó sọ pé sọ̀rọ̀ Islam wọ́n ní ó sọ pé ya Quran ṣe báwọn kan náà jẹ́ ìpẹ́gún ṣe báwọn kan náà pé Jésù ló lè evidence yín dà. Ìgbà tí wọ́n ṣe ẹ lọ sí court ṣe ẹ gbé jáde ẹ̀yin ò gbé tí yín jáde àwọn dẹ̀ ti gbé tí wọ́n jáde wọ́n ní evidence kẹ́ jẹ́ kó rí yín pé ó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ ẹni tí TaniỌlọhun gan fúnra rẹ̀ bá dé àwa ròyìn fún yín. Hello. 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 Hello, ẹ sọ̀rọ̀. Hello. Yeah. Hello. Tó bá dé àwa ròyìn fún yín. Ṣé mo ń sọ̀rọ̀ nísìn èyí tó yẹ kẹ́ máa gbọ́ téèyàn bá tiẹ̀ mọ nǹkan tó bá ń sọ fún ẹ tiẹ̀ gbọ́ ẹ tiẹ̀ ṣàánú ọmọ ọlọ́mọ tó wà níbi tó wà. Hello, Aunty Nǹka. Hello. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Hello mà. Hello, ẹ káàárọ̀. Ẹ ra mà, ẹ kú ètò. Yeah. Ẹ kú ètò mà. Yeah. Ẹ wo inú mi dùn pẹ̀lú lọ́ọ̀yà tí wọ́n pè wọ́n lé nsìn. Inú mi dùn púpọ̀ gan.
ṣe rí àkọ́kọ́ ń bẹ̀ ni wípé àwọn Yorùbá wa wọn ò understand tó wà nílẹ̀ yìí rárá. lọ́ọ̀yà ló pè wọlé yẹn. wọn ò order. bàbá yẹn sọ. ìyẹn láṣìírí lórí analyse ṣé lánàá ni àbí jẹta lórí ọ̀rọ̀ yẹn ẹni yẹn wàláì gbogbo tó sọ lọ́rọ̀ àti ìpè tó ṣe títí ẹni náà kò sí àníyàní lórí yẹn títí ẹni torí because wọ́n tún ń dákún ọ̀rọ̀ yẹn fún TaniỌlọhun ni wọ́n ń dákún ọ̀rọ̀ yẹn fún TaniỌlọhun ni torí because tó bá rí gbogbo nǹkan tó ti ṣe kò sí wọn bá jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn o wọn ò bá jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn nípò ṣẹ̀sìn ò ṣẹ̀sìn wọn ò bá jà lórí ẹ̀ o wọn ò dẹ̀ mú lórí yẹn lórí nǹkan tán mu ni pé orúkọ àwọn bàbá yẹn tó ń bàjẹ́ kò dẹ̀ sí ẹnìkankan tó fún lésì ní gbogbo ìgbà tó fi ń bá àwọn bàbá yẹn lórúkọ jẹ́. bàbá ẹ má sọ ẹ bá wa bẹ̀ wọ́n ẹ̀yin ṣáà bẹ̀bẹ̀ ẹ ṣe pé tiré mi ṣáà ṣé mi ò tó rà nígbà ọmọ ni ẹ̀yin bàbá yìí ṣé mi ò tó rà ní ọ̀kẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ wá ni ṣé mi ò tó rà nígbà iye owó ni ṣé mi ò tó fi ṣọmọ ṣé mi ò tó rí lọ́mọ ṣé mi ò tó rà ni. torí eléyìí náà a jẹ́ ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ ṣé gan jẹ́ bí tèmi fẹ́ sọ sí ẹ ṣé gan ma. ṣé mi ò tó rà ní ọ̀kẹ́gbẹ̀rin owó lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá owó ẹ̀yin bàbá yìí ṣé mi ò tó rà ni ẹjọ́ ẹjẹ̀bùrẹ́ ọba lọ́rin kábíyèsí o arọ́ba fi lọ bá ń pa o kábíyèsí o ẹjẹ̀bùrẹ́ ẹjọ́ torí Ọlọ́run ọmọ yín ò ní di ọmọ ọlọ́mọ ní tí ò sọnù tí aráyé ń wá wọn ò ní béèrè lọ́wọ́ yín láṣẹ Olódùmarè nínú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ yín ò ní wọ gálù ọmọ yín ò ní wọ ẹ̀wọ̀n láṣẹ Ọlọ́run Olódùmarè ẹjẹ̀bùrẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ní dáràn ọ̀rọ̀ ò ní da yín lágbára Ọlọ́run ní gọ̀ o torí ẹni tó bá ti gọ̀ ló máa dáràn tó máa rò pé Ọlọ́run á gbà òun ẹni tó bá ti gọ̀ ni ò ní kàwé tá máa béèrè pé kọ́lọ́run kó jẹ́ kóun pass ẹni tó bá ti gọ̀ ló máa lọ tó àwọn àǹjọ̀nú níjà táwa máa ní kọ́lọ́run wá gbèjà òun ní gọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run please ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ jáwọ́ ṣùgbọ́n mi ò lè jáwọ́ ẹjọ́ torí Ọlọ́run hello. ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀. ẹjọ́ sí àǹtí yẹn ká mo bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ok máa ń gbọ́ prógámù yín bọ̀ tí kódà yín rò pé mo pè ní rí this first time. so ẹlẹ́ẹ̀kejì ni wípé Ìlọrin ni mo wà. ṣé ń gbọ́ mà. ìníkà ní pọ́ìntì kan tí mo fẹ́ fún yín máa fọ́lọ̀ yín gẹ̀mọ̀lẹ̀ máa gbogbo táà ṣó tẹ̀sí láàárọ̀ yìí mo ti gbọ́n sí. mo kàn fẹ́ fún yín ṣe rí Ìlọrin ní mímọ́ Ìlọrin ní mí original ọmọ ọlọ́mọdé mọ́ ogun tí ń ṣẹlẹ̀ pátá. látòkìdí eléré ọ̀rọ̀ ta lọ́lọ́run mo kàn fẹ́ fún yín ní information kan àbí keynote kan ni. ní tó kù tẹ́ ṣe iṣẹ́ mọ́. Ọlọ́run wá níyàn mi torí mo ti padà rí inú ọ̀rọ̀ yín kódà pé ara abiyamọ ń ta yín. ṣé mo fi tó kù tẹ́ lọ. ọ̀rọ̀ yín gbogbo tẹ́lẹ̀ àmọ́ sí lẹ́gbẹ̀ẹ́ yín ọba lọ́rin ní gẹ́gẹ́ mọ́ dàrẹ́ jọ̀rọ̀. mo ti sọ mo ti bẹ̀ wọ́n. ọ̀pọ̀ ṣé òun tẹ́ rí gbogbo lọ́rin gbogbo ohun tí ń jẹ́ Ìlọrin a ní aláṣẹ kan tó jọba lọ́rin ṣé tíjọba lọ́rin bá ti ní báyìí kò sóńtọ̀ wọn mọ́. tó ti ń sìn irú Adépọ̀jù tẹ́ sọ pé ó fẹ́ ṣègbésẹ̀ yẹn tó bá ṣègbésẹ̀ gan lórí ẹ̀ kò síbi tí ọ̀lọ́dọ̀ba ní ọ̀lọ́ bó tẹ́ bọ́ anything so tẹ́ bá fẹ́ ṣe nísìn bàbá ni ẹ máa dáko jù ẹ dẹ̀ máa hìtì wọn kẹ́ máa hélì wọn tó ti ń sìn kò sí ọmọ Ìlọrin tó lè sọ pé òun ò ní gbọ́n tó wà lọ́rin kò sáfà òun tó ti ń sìn dákun wọn ọ̀lọ́kan tèmi ní láti sọ fún yín náà. ẹ ṣé gan ẹ ṣeun. so Alhaji Mukadam lórúkọ ni. ẹ ṣeun gan. ó dà ọ̀rọ̀ ẹ ṣeun. ẹ wo ó ti rẹ̀ mí I need to go man. hello. 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 sir. ẹ káàárọ̀ sir. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir.
Hello. Ẹ káàárọ̀ mo ń gbọ́ yín. Ẹ kú ètò náà. Mo ti wà pẹ̀lú program yìí látẹ̀kan. Ṣé rí nǹkan kan tí mo kò fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí? Tábà stop láti yọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìn òmẹ̀sìn kúrò ní ọ̀rọ̀ wa. For example, bá a ṣe wà lẹ́kọ̀ọ́ sí, àwọn boys máa fi ń ṣeré pé ìyá ẹ̀ bàbá ẹ̀ ṣé èébú ṣó kan lára ń lé. Bọ́tá bá mú ọ̀rọ̀ ẹ̀sìn. Kí lẹ̀ ń try láti sọ? Ọ̀rọ̀ ẹ̀sìn àbí eléyìí babaláwo eléyìí àfa eléyìí pásítọ̀ a ti máa ń gbé kárí jù. Bàbá mo fẹ́ sọ nǹkan kan fún yín níbi tẹ́ dé yẹn jẹ́ òòdì yín Ọlọ́run ní jẹ́ kí n ṣàbòsí ẹ lọ gbé dictionary yín kẹ́ lọ wo nǹkan tí kẹ́ lọ wo yàtọ̀ láàrin defamation and abuse. Okay. Àbí curses and defamation. Ẹ lọ wo nǹkan tí ẹ lọ wo dictionary yín kẹ́ lọ wo ìyàtọ̀ ńbẹ̀. Ètè ń sọ ìyá bàbá yẹn bí abuse àbí curse nìyẹn. Ẹ wá lọ wo yàtọ̀ láàrin ìyẹn àti defamation. Okay. All right, sir. Well, anyway, Ọlọ́run ayọ̀ TaniỌlọhun Ọlọ́run ayọ̀ gbogbo àwọn àgbààgbà tó bá ṣẹ̀ náà kó foríjì kó ro tàbí amọ̀ kó ro mọ́ lára kó foríjì. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́ kábíyèsí ọba Ìlọrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá èèyàn kọ́kọ́ ò lè borúkọ yín jẹ́ èèyàn kọ́ ò lè dì fún Ọlọ́run ti gbé yín síbi tí orúkọ ò ti lè bàjẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gẹ́gẹ́ bí abiyamọ ẹ jọ̀ọ́ please ẹ jọ̀ọ́. Hello mo ń gbádùn yín. Ẹ gbọ́ ètò máa o. Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Ẹ jọ̀ọ́ mi fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àti àwọn ará Ìlọrin ẹ dákun torí Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ wọlá pé ẹ má wo ọlá àwọn tíìmù TaniỌlọhun tó yẹ pé wọ́n fẹnu já wáyà. Ẹ wọlá bí a mọ. Ẹ wọlá pé òun náà níyàwó ó sì bímọ ó sì òun náà sì láwọn fi ń tọ́jú. Ẹ dákun ẹ bá wa dáríjì. Ẹ ṣé gan. Gbogbo ẹ̀ṣẹ̀ táwọn náà bá ṣẹ̀ Ọlọ́run ó dáríjì gbogbo wa ẹ dákun. Àmín. Ẹ ṣeun. Àwọn wèrè kan náà wà ń bí yìí o. Ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín náà pé kí ni mo fẹ́ gbà lọ́wọ́ TaniỌlọhun àti pé kí ni mo fẹ́ gbà ní gbogbo orí yín ti burú o. Bọ́lárìnwá Abíọ́dún orí yín ti burú bóyá kó bá jẹ́ Bọ́lárìnwá Abíọ́dún tí mo mọ̀ ni orí yín ti burú. Ẹ kọ́kọ́ béèrè pé kí ni mo fẹ́ gbà ń bẹ̀. Èèyàn kan ní you are not being honest with the truth. Talk to the orí yín ti burú ẹ̀ ní ṣoríire Tóyìn Ṣòbọ́lá. Ìwọ ló wà níbi tí TaniỌlọhun wà. Àsìkò tá fẹ́ máa bá àwọn àfáà sọ̀rọ̀ rèé. Kí gbọ́ nǹkan kí gbọ́ Yorùbá tó sọ pé tí olóko ńlá bá dó ni wọ́n dóye ni kò ní dáa fún ẹ ọmọ ẹ máa ṣẹ̀wọ̀n nínú ọdún yìí Tóyìn Ṣòbọ́lá ọmọ ẹ á wẹ̀wọ̀n tó jẹ́ wípé ọmọ ẹ ibi tí TaniỌlọhun wà mo bá ọmọ ẹ tọrọ rú ẹ olórí burúkú játijàti ọmọ ẹ Tóyìn Ṣòbọ́lá ọmọ ẹ mo bá tọrọ rú ẹ ní àṣẹ Ọlọ́run Olódùmarè láṣẹ àwọn tó nílé ayé ọmọ ẹ mo bá tọrọ rú ẹ ibi tí TaniỌlọhun wà olórí burúkú játijàti mo bá ọmọ ẹ tọrọ rú ẹ ọmọ ẹ Tóyìn Ṣòbọ́lá mo bá ọmọ ẹ tọrọ ibi tí TaniỌlọhun wà mo bá ọmọ ẹ tọrọ rú ẹ mo wíṣẹ ọmọ ẹ irú ẹ. Hello sir. Ẹ jọ̀ọ́ àǹtí ká ẹ káàárọ̀ láti London mi ti ń pè àti láti lórúkọ mi láti London. Ẹ jọ̀ọ́ admonish tí mi bá fún yín lórí program yìí bóyá kẹ́ má ṣe mọ́ because ẹlòmíì tó ń pè ọmọ yàtọ̀ láàrin pé kéèyàn bá yẹn lórúkọ jẹ́ àti kéèyàn bá Islam lórúkọ jẹ́ especially máa tó pè látẹ̀kùn yẹn. Ẹ búrádé ti sọ fún wọn náà ẹ má wọrí mi lè má ṣe mọ́ mi lè fi bọ̀bọ́ yẹn lé àwọn olórí burúkú kan tí wọn ò mọ nǹkan tí bọ̀bọ́ yẹn ń gọ́ tó àwọn olóṣì játijàti kò ní dá fún yín. I don't care. Tó bá attack mi I don't care. Ṣé kí sọ kíní kan fún yín? Wàláì tó bá attack mi máa fi wọ́n lè sọ́lọ́run. TaniỌlọhun bá wá dé tó bá wá attack mi fún rẹ̀. Màá sọ pé káàrè dánsákàtì ẹ attack mi o. Àǹtí ìka àwọn
dààmú wọn wọ́n jí pẹ̀lú ọmọ wọn ọmọ ẹni. wọ́n jí pẹ̀lú ọmọ wọn wọ́n sùn pẹ̀lú ọmọ wọn láti bí almost a week ń tì ẹ wá ẹ sì jókòó síbi ẹni tó kò ní dáa fún ẹ tó ìṣòbọlá ọmọ ẹ ó máa ríru ti àní Ọlọ́run. èmi ti sọ o ẹni tó bá ti bàrẹ̀ lórúkọ jẹ́ àwa máa náwó ẹ̀ láti London a máa rẹ̀ sí gbogbo. ẹ ṣọ́tọ̀ ẹ ṣọ́tọ̀ ẹ lọ kóra yín jókòó kí ló ṣe yín ẹ ṣọ́tọ̀. Hello. 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 No. Hello. Sir. Auntie Yinka. Sir. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ Yinka Ọ̀ṣunfẹ́ sọ lórúkọ mi. Yeah. Ìjẹ̀bú gbọ́ ni mo ti ń pè. Yes sir. Ṣé rí gbogbo message tí wọ́n send yẹn? Àwọn tó fẹ́ bá ti bọ̀bọ̀ ìjẹni gbirigida ni wọ́n fi ń dà ìpàtì ni wọ́n fẹ́ kẹ́ withdraw. Wọ́n mọ̀ ń ṣe àwọn camp ọ̀tá ẹ̀ ni wọ́n. Àbí mo ti withdraw ni. The message wọ́n máa ń lò lóṣèlú dáadáa. Àwọn èèyàn máa ń lò láti bàyàn jẹ́. Gbogbo wọn náà mọ̀ náà kàwé náà gbọ́ wọ́n mọ̀ ń lo èdè Ìjẹ̀ṣà Iléṣà. No, they are not supporting the boy. They are not supporting him. They want to divert you. Ẹ máa withdraw, ẹ máa kó bẹ́ẹ̀, wọ́n á ṣe nǹkan tó máa bí inú kí bọ̀bọ̀ yẹn lè ṣẹ̀wọ̀n. Àwọn tó ń ta lára ẹ ti get wọn. Ní òṣèlú wọn máa ń parọ́ mọ́yàn, wọ́n máa ń gbé gbìrìgìdà. Nǹkan tí ò ṣẹlẹ̀ gbìrìgìdà lólórí èmi pè. Wọ́n kàn dédé sọ nǹkan míì. Gbogbo wọn tó ń sọ yẹn kì í ṣe nǹkan tó wà nínú wọn ló ń jáde. Wọ́n ti fẹ́ succeed nísìnyí nítorí pé wọ́n mọ̀ pé máa withdraw. Ní ẹ ti lọ fọwọ́ yín pẹ́ withdraw. Don't do that. Ọlọ́run ló rán yín iṣẹ́ tẹ̀ ń ṣe. Ẹ̀dẹ̀ máa ṣe lọ àìmọye ilé tẹ̀ ti tún ṣe. Ṣẹ́rí hello. Yeah, mo ń gbọ́ yín sà. Mo ń gbọ́ yín sà. Ṣẹ́rí wọn bá adájọ́ sọ yìí. Ṣẹ́rí gbogbo ọ̀tẹ̀ wọn gbogbo wọn fẹ́ kí bọ̀bọ̀ ìkúsẹ̀ wọn deformation of character ni. Ẹ̀wọ̀n dẹ̀ wà ń díẹ̀. Wọ́n ti mọ̀ pé tó bá sọ gbórú nǹkan bẹ́ẹ̀ rí pé. Wọ́n ti mọ̀ pé wọn ò ní dáríjì. Irọ́ lẹ pa àwọn bàbá yẹn máa dáríjì bí ènìyàn kan lọ́lọ́run rí. Ẹ wá rò pé yìí tẹ̀ ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá káwọn tó tiẹ̀ tẹ́ àwọn tí ẹ̀pọ̀n yín wà lọ́wọ́ wọn tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ just ẹ kàn walk away ẹ look away nítorí ẹni yín. Èèyàn máa ń tìtorí nǹkan kan gbà nǹkan kan mọ́ra nítorí èèyàn yín. Àwọn ọ̀tá ẹ̀ ní mọ̀ àwọn tó mọ̀ lọ́ bẹ́ẹ̀ kó ṣẹ̀wọ̀n kò dẹ̀ ní ṣẹ̀wọ̀n lágbára Jésù wọ́n ń dà ìfáàtì yín ni òṣèlú náà máa ń lò bẹ́ẹ̀ lábájá sọ báyìí wọ́n mọ̀ sọ gbọ̀rọ̀ yẹn kó lè máa bí àwọn èèyàn kó má lè dárí tí ó dẹ̀ máa rí dárí ti gbà. Àwọn wèrè she supporting them support àwọn ta ni ṣé mo mọ̀ kankan nínú wọn ni. Ọlọ́run á wà lẹ́yìn. Orí yín burú ẹ̀yin olódo ẹ̀yin illiterate ẹ̀yin olódo ẹ̀yin illiterate ẹ̀yin tó jẹ́ pé ẹ̀kọ́ wá ojú kan lẹ wà bí ilẹ̀kùn church ẹ̀yin lẹ wá fẹ́ máa sọ̀rọ̀ sí mi ẹ̀yin illiterate ọpọlọ chicken ló wà lórí yín ẹ̀rọ pọpọlọ tó wà lórí yín ló wà lórí èmi ni ẹ̀yin tó pọpọlọ chicken ló wà lórí yín ẹ̀ mọ̀jú kẹ́ dókó lọ kẹ́dẹ̀ mọ́ kó ẹ̀yin oníjàtijàti ọ̀ràn ẹ̀yin onídọ̀tí ọ̀dọ̀tí àná. Hello mo ń gbádùn yín. Jamiu ló sọ̀rọ̀ láti Tripolis ma. Yes ma. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an pẹ̀lú ìtùfẹ́ ìdílára yìí. Ta ni mo support. Lágbára lọ́wọ́ Ọlọ́run bí gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́ lé pátá ó máa yọrí sí rere ni o. Àmín Ọlọ́run. Ẹ ní fojú sunkún ọmọ yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmín. Mo ti drop voice note náà fún yín mo dúpẹ́ gan. Ṣé ẹ rí pé ẹ kọ́ play àwọn voice note kan láàárọ̀ mà. Bẹ́ẹ̀ni. Ṣé rí àwọn ọba gangan àwọn gangan nìyẹn àwọn yìí ò tẹ̀lé wọn ò ẹ̀ puta lọ́lọ́run àtọ̀ bí ayé ta lọ́lọ́run ó ṣe bàjẹ́ làwọn yẹn ń dúró fún wọn. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì kàwé nínú wọn wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ bọ̀tí bá yẹ bọ̀bọ̀ yóò ṣe bàjẹ́ tí òfin ní social media mọ́. Bẹ́ẹ̀ni. Òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń gbìyànjú. Ẹlòmíì mọ tó ń sọ o. Ẹlòmíì àtúnṣọ pọ̀tẹ̀ tó ti fẹ́ bá àwọn bàbá yẹn jà tẹ́lẹ̀ àtúnwọnú ẹ̀ àtún lu opportunity yẹn láti sọ̀rọ̀ sáwọn bàbá yẹn orí ẹ̀yin tẹ̀dẹ̀ wà lẹ́yìn tàná Ọlọ́run orí yín ò pé ẹ fi pé wọ́n support yín wọ́n ń lò yín ni tọ́tẹ́yìn ò bá fún wọn ní chance ẹ̀yin sọ tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹjọ́ ẹ má bu anybody mọ́ peace la wà fún ẹ rí i pé wọ́n á dákẹ́ wọ́n ń lo ẹ̀yin as tool láti sọ̀rọ̀ sáwọn bàbá yẹn ni. Hello aunty. mo ń gbádùn yín sà. Rama, I really make good effort. Yeah. Because tí kò bá anybody láti ṣe fún bọ́ọ̀ yẹn máa pẹ́ bẹ̀ gan. And then àwọn tí ẹ̀ ń dá lóhùn àwọn tó wà lórí page yìí tẹ̀ ń dá lóhùn ẹ jọ ẹ má dá wọn lóhùn. Mi wo program yìí but today ẹ wò you are doing an amazing job. Ẹ ṣé o ọmọ yìí ò ní lẹ́wọ̀n ẹ̀yin náà ò ní lẹ́wọ̀n.
Hello? Tẹ́ni yóò bá ti sọ̀rọ̀ nsìn lágbára Ọlọ́run máa block ẹni o. If you don't talk now, I'm going to block you. Bam. ẹ̀yin nífẹ̀ẹ́ ni. Nífẹ̀ẹ́ now. Nífẹ̀ẹ́. Wá, mo wá lọ báyìí. Bí mo dẹ̀ ṣe ń lọ yìí. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe yìí, àbí gbogbo nǹkan tí mò ń ṣe, tí bá ń ṣe for any reason, àbí tí mò ń ṣe ojúṣàjú, àbí tí mo ti béèyàn kan sọ̀rọ̀, àbí tí mò ń support anybody, tí kì bá ń ṣe gẹ́gẹ́ bí abíamọ, tí mo dẹ̀ fẹ́ ìrọ̀rùn fún ọmọ yẹn, tí mo dẹ̀ fẹ́ kó jáde láyọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnà, kí Ọlọ́run kó fi gbogbo ìyà ọwọ́ ẹ̀ jẹ mí. Gbogbo nǹkan pátápátá tó bá jẹ́ pé mo ní àníyàn kan yàtọ̀ sí àníyàn wípé kí ó jáde láyọ̀ àti àlàáfíà pẹ̀lú nǹkan tí mo rí ńlẹ̀, tí mo dẹ̀ mọ̀ wípé nǹkan tí mo rí ńlẹ̀ yìí kò sí nǹkan tá máa ṣe ju pé ẹ má bínú. Tí ó bá jẹ́ àníyàn yẹn ni mo ní, kí Olódùmarè ọlọ́jọ́ èní kó fi gbogbo ìyà ọwọ́ ẹ̀ jẹ mí. Ṣùgbọ́n tó bá jẹ́ àníyàn yẹn ni mo ní, gbogbo bí táwọn ọmọ mi bá ti lọ ní gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, wọ́n máa bá ojú rere àti àánú Ọlọ́run pàdé. Ṣé wá rí ẹ̀yin Chinese whispers, ẹ̀yin tẹ́ máa padà lọ ṣépè, padà lọ ṣe show, padà lọ sọ̀rọ̀ ebú sí mi. Ọlọ́run á wá wo ọlá pé ìdùnnú àti pé kí ọmọ yìí kó rí òmìnira láìsí ìnira ni mò ń wá fún. Gbogbo nǹkan tẹ́ bá ṣe, gbogbo ebú tẹ́ bá bú, tí arígi ṣẹ́gi bá ti ṣẹ́gi, tó bá fẹ́ gbé lóko, tó bá wo wájú tó wẹ̀yìn tó wọ̀tún tó wòsì, tí ò bá rẹ́ni gbèrò òun á forí ara ẹ̀ gbé. Gbogbo ohun tẹ́ bá ṣe, àbí tẹ́ gbà lérò, àbí ọ̀rọ̀ tẹ́ sọ níta, àdàbí tó bá jẹ́ pé àníyàn tí mo fi ń ṣe ó yàtọ̀ sí àníyàn pé kó gba òmìnira, tí mo dẹ̀ rí nǹkan tó wà lẹ̀ pé mi ò kì í ṣọ̀dẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àníyàn tí mo fi ṣe àníyàn kó gba òmìnira ni gẹ́gẹ́ bí abíamọ, Ọlọ́run á fún lómìnira dẹ̀ exonerate mi. Gbogbo bí táwọn ọmọ mi bá dẹ̀ ti lọ, wọ́n máa rá láàánú. Ṣùgbọ́n tí ò bá ṣàníyàn yẹn, Ọlọ́run á fi ìyà ọwọ́ ẹ̀ jẹ mí, á dẹ̀ ṣèdájọ́ mi. Ṣùgbọ́n tó bá jẹ́ lórí àníyàn yẹn, ẹnikẹ́ni tá a bí nínú obìnrin, tá a gbé jáde nínú obìnrin tó ń rìn lórí ilẹ̀, èèyàn dúdú, èèyàn pupa, èèyàn kúkúrú, èèyàn gígùn, àfi èèyàn dúdú òmíràn, tó bá ní pé òun máa rí tèmi sọ ní burúkú, ọba tó ní ilé ayé àti ọ̀run, tó ṣẹ̀dá omi ara àti ẹ̀jẹ̀ ara, á bá mi fún ní ìdájọ́ tó tọ́ sí. Mi support anybody, ṣùgbọ́n mo rí pé ẹ̀yin ìkà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ kí TaniỌlọhun jáde. Ẹ̀yin kan ti fẹ́ hijack kìíní yẹn. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ nífẹ̀ẹ́ TaniỌlọhun, tí ò bá jẹ́ bẹ́ẹ̀, wọ́n ti fẹ́ hijack ẹ̀ mọ́ yín lọ́wọ́. Ẹ má gbèṣù láyè, ẹ lọ máa preach peace. Kábíyèsí ọba Ìlọrin, ẹ wò, ìkúnlẹ̀ mi rèé. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́, àti gbogbo ẹ̀yin bàbá yẹn. Ẹ má ro gbogbo ariwo ọjà, ẹ ro èmi. Mo tó rà lọ́wọ́ yín ní ẹgbẹgbẹ̀rún owó, mo tó rà ní ọ̀kẹ́gbàgbàjẹ owó. Èmi ni kẹ́ rò, ẹ má ro ariwo ọjà, ẹ ro èmi. Tẹ́ bá bí èmi nìkan lọ́mọ, ẹ ní sọ pé ẹ bíbíkúbi, ẹ ro èmi ni kẹ́ rò, nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́.